tó bá gbébọn mọ́ sá ṣùgbọ́n tọ́lọ́run bá fẹ́ ṣe o tó bá lọ sá mi ní àdá tí ò bá wọlé ikú pa ẹnìyẹn. Iṣẹ́ ṣe yàtọ̀, ilé kọ̀ọ̀kan ló sì níṣẹ́ ṣe tiẹ̀. Ní ìlú Oríta o, ní ìlú Aláfíà, mo ní tẹ́ ẹ bá débẹ̀ ẹ jẹ́ ká jọ sí wọn. Ṣàwẹ́rẹ́ lórúkọ tá à ń pè wọ Ọ̀fun, Ṣògídí lórúkọ tá à ń pè wọ Ẹ̀dọ̀, Asànmápìyè lórúkọ tá à ń pè wọ Ẹ̀mí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta dóríta mẹ́ta pẹ̀rẹ́, wọ́n bá àwọn ìyá mi Òṣòròǹgà, apanimọ̀ àgún, olókìkí òru, ajẹ̀dèèyàn mọ́ bì. Ẹyẹ ológo tí ṣe tí lójú omi, igbó dúdú kìjìkìjì arúmọ̀léwé, ìtàkùn kìjìkìjì arúmọ̀tàgùn, Ọlálọ́mí lórúkọ tá à ń pa àwọn òkú mọ́ òní bí. Aláòdé ayé mọ̀ ọ́, Aláòdé ayé mọ̀ ọ́, ọmọ sówó, ọmọ sọmọ, ọmọ ṣàìgbálẹ̀ ọ̀rọ̀, gbogbo ibi tó wá ti dàbí pé ọwọ́ mọ́tò ní òní fẹsẹ̀ rìn bẹ́ẹ̀. Tọ́ mọ́tò mi ń ọ̀tọ́ ẹni bá tọ́ka lọ ká sọ, ọkọ ọmọ sọ̀tá yín ni, ọkọ ọmọ sọ̀tá yín ni. Wọ́n ní mọ́tò mi ń ọ̀tọ̀, mọ́tò mi ń ọ̀tọ̀, mọ́tò mi ń ọ̀tọ̀, mọ́tò mi ń ọ̀tọ̀, ń tọ́ yèrèpè ní yèrèpè gbọ́n lù. Kèké ayé ọmọ gbọ̀n lọ́ta yín. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. tó bá lọ yìn tó bá fèlì máa lọ́wọ́ ọ̀run ni o ṣùgbọ́n pé wàá yọ̀ ọ̀bọ̀n máa wá dúró èmi ò dúró o. Kí ló dé? Kò sí oògùn ni. Àwọn babaláwo kan máa sọ pé kò sí nǹkan kan tó lè rà wọ́n. Ẹ máa gbọ́ àgbà tó bá ti lómi inú ìpariwo ọ̀lẹ ni wọ́n ní kúrú dání. Please and please, to everyone out here on our YouTube channel, before you do anything, before you pay to any herbalist on this our YouTube channel, please make sure you contact the owner of this YouTube channel, the owner of Yorùbá Dùn Online TV. Ẹni bá lóògùn máa ń pariwo pé òun lóògùn. Ẹ̀rí ọ̀nà a jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ babaláwo gan oúnjẹ ò ní nǹkan kan. Ìgbà tó lúkúlùkù lóògùn ban ẹlòmí abẹ́ sórí kí ní ojú oògùn ban ṣe kìí ṣe bá àwọn ará bí yìí ń dìsọ́ọ̀pù alátọ́jọ́ ṣe bí wọ́n ń pa ènìyàn ní community ẹlòmí. Community ẹlòmí wọ́n ń pa àyàn ń bẹ̀ kí ló dé tó bẹ́ síta. Lọ́rẹ́ pé Sunday Igboho lọ jáde. Agbọ́ ti bàbá àgbàlagbà yẹn sóyè yín báyìí sí ìyìn tó ń yàn láàyò nìyẹn ṣùgbọ́n àwọn míì tó tún ṣe yẹn gbà tí bàbá ò sí lé lórí tàtó rẹ lòmíì dìde tó ń pa àyàn rẹ lòmíì. Nígbà tí Sunday Igboho olóyè Sunday Igboho ò sí lé nígbà fi rẹ lòmíì tí ó dìde ọ̀rọ̀ rẹ fún gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹ gbọ́. Ẹ máa gbọ́ Sunday Igboho náà tẹ bá rí ẹ ti ríbi tó lọ lérí níbẹ̀ pé òun lóògùn ni. Láíláí. Ó ní bá ṣe máa sọ ó kàn lè sọ pé ẹ yọ̀ǹda mi. Kí lọkùn lóye pẹ̀lú. Ẹ jẹ́ kèmi lọ fèsì wọn kò ní ẹ̀fà sọ fún ẹ pé tẹ bá bẹ́ mi tẹ yìnbọn sí mi tẹ ṣe kankan àgbá tó lómi nìyẹn téèyàn bá ti ń sọ̀rọ̀ a máa sọ pẹ̀lọpọlọ abẹ́ sórí kìíní wa máa jíwé o eléyìí oògùn àdá o eléyìí oògùn bọn eléyìí oògùn kìíní kan a bá yọ̀bọ̀n sí igbó ni. Kòkòkò la ó mọ̀ràn fàdítí kọ́ ọmọ rẹ̀ kó mọ̀ kọ́ kó mọ̀ ká èdè Yorùbá èdè tó ṣàpèjúwe bá a ṣe tó bá a ṣe fẹ̀ tó nílẹ̀ Oòduà àwọn ọmọ káàárọ̀ oòjíire èdè Yorùbá èdè tó lẹ́wà jùlọ nínú èdè ni Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ subscribe síbẹ̀. Sẹ́rísàndì ìbọn míì tó bá gbọ́ onílé dúró sàndì ìbọn tẹ́ bá gbúrò ẹ̀. Àwọn tó pẹ̀lú àwọn olóògùn. Oògùn mọ̀jàmọ̀ sálà mọ́mọ́ kíkanjú. Ṣé pé kó mọ pariwo pé babaláwo ni mí ìgbà kan. Babaláwo kan tiẹ̀ máa ń sọ wọn á ní báwọn ṣe wà yìí wọn á níbi táwọn lóògùn dé ìkan tiẹ̀ sọ lọ́jọ́ kan ó níbi tó ń lóògùn dé ó ní agbẹ́rẹ́ nìkan ó ní èèyàn mẹ́wòó lé ó ní Fúlàní ń bó. Èmi wọ́n wò pé ńgbà tó lóye Sunday Igboho sì ń lé irú àwọn babaláwo tó ń ṣe pé Fúlàní ń bó àwọn ń bó làwọn wà. Kán wá wò ìṣòṣòṣò kán wá ní wọ́n wá jí yín gbé hàn Fúlàní jí yín gbé ṣó lè ṣẹlẹ̀ rẹ̀. Ṣé ẹ gbọ́ ni ẹ gbọ́ kọ́ mi ni. Kí ló kọ yín. Dagoro àsòro fi jà lọ. Ṣé Fúlàní ò lè jí yín gbé. Wọ́n pe ayé Fúlàní ò ní dá Fúlàní ò jẹ́ mi gbé. Bíi ti bò. Lọ́nà wo. Tí wọ́n á ní wọ́n palẹ̀ yín mọ́. Ẹ kọ́ wa pamọ́ bẹ́ẹ̀ bá dẹ̀ ní ẹni wọ́n mọ̀ bọ̀ bí ebi nù ìbọ̀dọ̀ yín mọ̀ wáyé ni wọ́n máa fi lé hòtẹ́ẹ̀lì jẹgba hòtẹ́ẹ̀lì jẹgba máa sọ ní bàárù mọ̀ yàrá mi fún yín. Ẹni wọ́n mọ̀ bọ̀ ká gbé mi bẹ́ẹ̀. Olúmọ ni kò ṣeé jí gbé bí wọ́n bá pé wá wò ní pé lọ wọ́n pẹ́ bẹ́ẹ̀ lẹ́nu ẹ kọlù. Bàbá irọ́ ni o irọ́ funfun báláú ni sóyè yín ṣe rí téèyàn bá lóògùn tẹ bá rí èèyàn tó lóògùn tẹ bá débì
bó bá jókòó báyìí tẹ́ bá ń sọ̀rọ̀ oògùn á dìde ni. ó lè dìde kó rọra máa lọ ẹ wá wo pé alágbájá yìí ọ̀lẹ ni kò tẹ́ ẹ sọ kankan ṣùgbọ́n sẹ́yìn tó bá dójú ogun yẹn tó bá dé ba ẹ wàá mọ̀ bóyá ó lè àti àbí ó lè àti kì í ṣe pé ká jókòó báyìí ká máa gbọ́nsẹ̀ pé ẹ wọ tó bá dé báyìí tẹ́ bá gbúròó ìbọn sakabula ló burú jù láyé tẹ́ bá gbọ́n sí i. tí sakabula bá dún gba etí ẹ̀gbẹ́ ẹ kọjá ò ní dúró wò fín dáadáa. Oúnjẹ kúkú lọ, oúnjẹ kúkú lọ. Òrìṣà tó òrìṣà lọ, ó tó òrìṣà lọ, ó tó òrìṣà lọ. Ẹnìkan jẹ nìkan lọ. Ó dé, òkun dọ̀ọ̀sà, ó dé. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ pé ẹni tó gbúròó ìbọn ò bá so gbogbo wọn yẹn ẹja kúrò lórí pé bóyá ọ̀rọ̀ ẹnìkan sọ pé òun lóògùn òun ṣe kankan kò ní ìtumọ̀ babaláwo ò gbọ́dọ̀ máa sọ pé òun lóògùn. ẹ ti gbọ́ mi aláwo gbọ́dọ̀ sẹ́ẹ̀rí tẹ̀ báyìí pé ọ̀rọ̀ ayé tí ò dáa táyé bàjẹ́ tí gbogbo ẹ ṣe àwọn bàbá yẹn nígbà yẹn tí mo máa ń tẹ̀lé ṣẹ́gẹ̀tì wọ́n máa ń tún ayé ṣe ni ọ̀nà tó dín nǹkan tó bàjẹ́ wọ́n máa tún ṣe tí ò bá yẹ pé ọ̀rọ̀ wàhálà tó kún gbogbo ayé pátápátá kò sí ẹ̀yìn kankan tó fẹ́ pa àwa àti babaláwo pọ̀ débi pé ó sọ pé ó fẹ́ lọ mú àdá àbó fẹ́ lọ mú bọ́n fẹ́ lọ yìn sí kí n ti tiẹ̀ pẹ̀lú ẹ̀ ayé àtijọ́ ò lè wọlé babaláwo jà tó tọ́ bá lọ orúkọ yẹn lásán wà á máa wo ìdí ni pé kí babaláwo mà ní kankan tó bá lọ hùwà bàjẹ́ sí tó wáyé pé òyàn jẹ tó bá jòkó báyìí lásán láàrin àwọn ẹgbẹ́ tó bá sọ pé wọ́n ṣe wá ṣe nǹkan báyìí lọ́dọ̀ mi wọ́n bá jẹ́ mẹ́wàá ẹnìkọ̀ọ̀kan ló máa gbé ẹnìyẹn ṣépè tó bá tún débi mi bá ṣe máa gbèsè kò sí bó ṣe lè escape ẹ̀ láyé ìpè yẹn á mú o àgbẹ́kẹ̀lé wa ni ṣùgbọ́n kì í ṣe pé ká máa sọ pé mo ní tírà mo ní gbá mo láwo olúkúlùkù ń tẹ́ olúkúlùkù fi ń jẹ kínní ó wà lábẹ́ ẹ̀kọ́ ṣé nísìnyí ìgbà tẹ́ bá bí mi bẹ́ẹ̀ tí mo dé mi olóògùn èmi ò sá yẹn ṣé bẹ́ẹ̀ mo wá yọ̀lẹ̀ tó ṣùgbọ́n I will never tell you pé mo lọ́gbọ̀n kankan nínú mi ṣùgbọ́n tá a bá débi tá a ti fẹ́ ṣe fíìmù ọgbọ́n yẹn olúkúlùkù ó júwe bá ṣe bí ṣùgbọ́n èmi olóògùn lọ́wọ́lọ́wọ́ báyìí kò tí ì sí. ọ̀pọ̀lọpọ̀ babaláwo míì wọ́n ti bà ayé àwọn ẹlòmíì tí ń bẹ ń lu òyìnbó wọ́n ti bàjẹ́. babaláwo míì gan tẹ́ pọ̀ gangan fún rẹ̀ gan òun gan kò ní oògùn òkìgbẹ́ lásán yọ́dẹ̀ mọ́ sóògùn òkìgbẹ́ fáwọn tó wà nílùú èbò. àwọn tó wà nílùú òyìnbó yẹn gan tálá ní ìdògùn òkìgbẹ́ kí náà fi oògùn yẹn sí. ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà nílùú òyìnbó. àwọn iṣẹ́ burúkú kan wà l'Amẹ́ríkà débi wípé wọ́n máa ń yìnbọn at any time. dandan ni wọ́n lè dédé fi nǹkan ìjàmbá síra wọn at any time torí ẹ̀ ní máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá mi ò dira ìmí sì wà tọ́jú ọmọ Yorùbá tó wà nílùú òyìnbó òun wọ́n fẹ́ wá sí orílẹ̀-èdè Nàìjíríà táìmù tó bá wá yẹn ẹ̀rù máa ń ba ọ̀pọ̀lọpọ̀ pé kò ń sá dira o torí ìgbà tó ń bá wá báyà lómi wà ń sáyẹ̀tì ẹbẹ̀ náà ti lọ ka mọ́ náà ti mọ sáládà àmọ́ bùkádà mọ́ bá àrùn kí bọ́ mọ́ bá àrùn ọmọ sọ bẹ́ẹ̀. ọ̀rẹ́ wọn kàn ń gbá wọn níṣẹ́ rí nínú gbogbo oògùn tó wà jù láyé tó ìsì jù láyé oògùn òkígbẹ́ àdá àti tìbọn ló ìsì nǹkan ládàá àdá báyìí náà máa fi ń ṣe oògùn kò tó ohun téèyàn ń tẹ̀ bàtì. kò tó nǹkan téèyàn ń tẹ̀ bàtì. kò tó nǹkan kan tẹ́ bá ti ṣe pé bóyá bákan méjì mọ̀ dalẹ̀ Ọlọ́run ṣe rí tí ẹ bá jòkó tẹ́ bá ṣe tẹ́ bá oògùn bọ́n tẹ́ bá ń ṣe tó wà lára ẹ mọ rídì tí ò fi dáa kéèyàn kàn máa ṣe oògùn bọ́n sára anyhow tí ìjà bá dédé bẹ́ẹ̀lẹ̀ níbi kan tí wọ́n ń yìnbọn níbẹ̀ tó oògùn bá wà lára ẹ̀ ìwọ tí oògùn yẹn wà lára ẹ̀ náà kọ́kọ́ mọ kọjú ìbọn sí oògùn yẹn dàbí mágínẹ̀tì ni múmẹ̀tì tó bá ti fi ojú kan ẹni tó gbé bàbí àdá yẹn á máa ṣe ẹni pé kó ṣáà bẹ́ lágbájá kó bẹ́ lágbájá ó dẹ̀ possible kó oògùn yẹn ti máa expire lára ẹ̀ torí òun gangan ló lè wọ̀ jù láyé oògùn bọ́n òun ló lè wọ̀ jù má gba abẹ́ aṣọ má bóbìnrin sùn látẹ̀yìn má ṣe gba oríṣiríṣi èèwọ̀ bálabàla bẹ́ẹ̀ yẹn ló kún nú ẹ̀ ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn tó tán bá kàn ṣe fún ẹ lónìí tí wọn náà wá wo pé ó ti lóògùn bọ́n tó kàn ń ṣe anyhow kiri bó ṣe wù ẹ́ ẹ má ṣe tóbìnrin bá ṣe menstruation má bá sùn o ṣé ìwọ mọ̀ ni àìmọye obìnrin tó fẹ́ dóko lálọ́sọ̀dọ̀ boyfriend ẹ̀ pátápákẹ́ ìjà ara ẹ̀ tí bọ́sùn èdè onímọ̀ àti tó kó bọ́ǹdì tán kó tó di pé wàá mọ̀ pé ó ṣe menstruation tí ò dẹ̀ ní sọ fún ẹ pé ó ń ṣe menstruation tìbá bẹ́ẹ̀ ọ̀run la wà tó wà bẹ́ẹ̀ dáadáa adẹ̀ ní kó mọ̀ ṣe tó bá ti wá dó tán ó ṣẹ̀ ti kì í bọ̀ ó yọ wá ní oògùn sì wà lára ẹ̀ ó ti expire oògùn bá yàtọ̀ sáwúre tẹ bá fẹ́ sọ oògùn bá kó dúró lára bí kéèyàn máa fi oṣù méjì máa rí níwẹ̀ ni níbo wá là ń lọ ṣé òun lọ sójú ogun tí là ń bá kiri
ẹni tó bá fẹ́ kú àmọ̀ kú ọlọ́mọ àjà kúkú yà. Tá bá yọ ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kí ló mú èèyàn tó sọ pé òun sáré owó oògùn ban yàtọ̀ sírú àwọn tẹ́ sọ nílùú òyìnbó yìí. Táwọn èèyàn bá wá tó bá fẹ́ so oògùn ban tán bá ṣe síra wọn tán wọ́n tún gbọ́dọ̀ fún wọn ní extra tó bá tó bí 2 months tán ti kúrò ní Nàìjíríà ẹ tún kọ́ wọn bá ń ṣe tún máa padà lò. Omi wà tó ṣe pé ọjọ́ tán bá fẹ́ jáde ni wọ́n máa bu ọṣẹ ni tán máa fi wẹ̀. Ṣẹ́gẹ́tì bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n gbogbo wọn yẹn kí ni eré bí ò ṣe dá àlàwáṣà eré bí ò ṣe dá àlàwáṣà kí ni mò ń wá kí ni ó lè yìnbọn sí mi kí ló fẹ́ kọjú ìbọn sí mi nǹkan kan wà láyé ó di ọjọ́ tí ọdẹ bá jí láàárọ̀ kùtù tó gbé ìbọn tó lálàǹgbá ló fẹ́ máa pa kiri lónìí kó tó lè kọjú ìbọn sí mi. O ò lè kọjú ẹ̀ sá wa àti bẹ́rù mọ́lẹ̀ múlẹ̀ débẹ̀ ṣùgbọ́n máa hùwà bàjẹ́ ìwà bàjẹ́ ò dáa so that is that. Ọ̀dà ẹja wa wò báyìí. Okay. Mo ti sọ lórí ètò mi torí ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo kan wọ́n á máa tan àwọn aráàlú òyìnbó wọ́n á tàn wọ́n wálé wọn á ní kí wọ́n á gbafá. Èmi ti sọ lórí ètò mi babaláwo kankan tó bá ní kó máa bọ̀ Nàìjíríà kó wá gbafá jẹ́ n kí n máa mọ o. Torí nǹkan tó yẹ kí n máa sọ bẹ́ẹ̀ ni wípé babaláwo kan lórí ètò mi ó kó ifá fóbìnrin kan 15 million lọ́gbà lọ́wọ́ ẹ̀. Ìgbà tó kó fà fóbìnrin ó ṣàlàyé fóbìnrin pé tóun bá ti kó fà yẹn tán obìnrin á máa kówó nídìí fà yẹn àbí. Kò sọ bẹ́ẹ̀ o. Ẹgbẹ́ wa ló dé tó fi kó ó ní ifá ó lọ́yọ̀ kó gbafá. Lóbìnrin yẹn náà bá wá láti Amẹ́ríkà. Obìnrin yóò sọ nǹkan kan fún mi o ẹ máa gbé tòmí dáadáa ẹ̀yin tẹ́ wà níbikíbi tó bá wù kó lókàlùkù bá jẹ́ kó ìbá jẹ́ Ìbàdàn ẹnikẹ́ni tó bá gba orí ètò mi kọjá tó bá ní nọ́mbà àwọn oníṣẹ̀ṣe tí mo bá gbé wá lọ́wọ́ ẹ dákun mi ò fààyè lẹ́fẹ̀lẹ̀ kankan láti máa kówó fún babaláwo pé mo fẹ́ gbafá o lọ́ba ní ifá yọ sí obìnrin yẹn ó ní gbogbo bó ṣe ń gbé ifá yẹn janlẹ̀ bó ṣe ń gbé janlẹ̀ ifá ní sàǹjọ́sá wọ́n jẹ́ kẹ́mi mọ̀ nǹkan kan obìnrin yẹn dẹ̀ lu ọ̀sẹ̀ 3 ní inú ilé ẹni yẹn ṣe rí pé Ọlọ́run tiẹ̀ bá mi ṣe débi pé kò tiẹ̀ lọ lóògùn fún ẹni tó wá yẹn kọ́ lọ tó lọ bá sùn kọ́mọ́ lọ di pé ó di gòǹbe mo dẹ̀ sọ fóbìnrin yẹn nígbà tí ó pè mí mo níwà ìtẹ́ ẹ̀ fi pè mí èèyàn tẹ̀ wá láti odidi yẹ̀yìn Amẹ́ríkà láìsí mugun wọ́n ìtẹ́ fi pè mí pé èèyàn ti tẹ̀ wá o ó ní kí n wá gbafá o ìgbà tẹ́ wá gbafá tán tí yẹ̀yìn wá sí pé wọ́n gbá yín ní 15 million lẹ́ wá ń pè mí. Kí ló dé tí ifá yẹn ò ṣiṣẹ́ ni. Ọmọ wa níbo náà ṣe kó ifá yẹn fún yín wọn náà kàrà gé díẹ̀ nu orí báyìí ni. Ó bọ́ sọ́wọ́ gáì ni. Ó bọ́ sọ́wọ́ gáì ni ṣé kì í sòótọ́ fún yín. Mo sọ̀rọ̀ kan lọ́jọ́ kan mo ní babaláwo tó bá ti wà àkáǹtì ẹ̀ sóyè yín tó bá ti bá yàtọ̀ sí pé àwọn èèyàn bù lówó tó bá ti bá owó tó kọjá 50 million láàkáǹtì ẹ̀ ó lè ní níbo ló ti fẹ́ rí wọ́n lè kọ́lé fún ẹ wọ́n lè gbé mọ́tò fún ẹ iṣẹ́ yẹn báyẹn ń ṣe yẹn tó bá ti ń ṣe díẹ̀díẹ̀ tó bá ti ń lé sórí ẹ̀yẹn ni wàá máa fi jẹun tí wàá dẹ̀ máa tọ́mọ níbẹ̀ ebi ò dẹ̀ nípa ẹ́ yes ṣùgbọ́n táwa bá ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò gbàgbọ́. Pàápàá jùlọ níbikíbi tó lúkálùkù bá wà lórí òkè ìpẹ́ kánnakánná ẹ bá ń kọ́kọ́ bá ń kí gbogbo àwọn èèyàn ẹ kí wọn ní o ní Nàìjíríà nílùú òyìnbó ẹ kí gbogbo àwọn èèyàn. Mo kí gbogbo àwọn ọmọ Nàìjíríà káàkiri àgbáláyé àwọn tó wà nílùú Nàìjíríà mo kí yín o ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó káàkiri gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ sì kú rọ̀lẹ́ ṣàlàáfíà mo bá gbogbo wa wọ́n ti tún dé o bí mo ṣe dé o. Ta ló ń pè ní kánnakánná. Ní tá ń pè ní kánnakánná. Ta ni wọ́n ń pè ní kánnakánná. Èmi náà ń pè ní kánnakánná. Mo mọ irú èèyàn wo lẹ jẹ́. Babaláwo ni mí. Bó ló ṣe bẹ̀rẹ̀. Tí mo ṣe bẹ̀rẹ̀ babaláwo. Ẹ ṣe babaláwo. Torí lórí ètò kan tí mo gbé yín wá ẹ ní ẹ ti fi gbà kan lọ chọ́ọ̀chì rí. Mo lọ chọ́ọ̀chì mo lọ school of theology mo lọ school of theology ní 1999 ni mo lọ school of theology ìgbà tí mo dẹ̀ lọ school of theology tí mo ṣe tán mo padà wá mo ń lọ chọ́ọ̀chì dáadáa mo máa ń kọrin mo máa ń lùlù mo máa ń play keyboard ní church ṣùgbọ́n ìrìn àjò náà la rìn débẹ̀ tán fi sọ fún mi wípé kí n padà torí bàbá tó bí bàbá mi ń ṣiṣẹ́ ṣègùn bàbá tó bí bàbá mi yẹn ló ń ṣiṣẹ́ ṣègùn ṣùgbọ́n bàbá mi ò ṣiṣẹ́ ṣègùn bàbá tó bí bàbá mi ló ṣiṣẹ́ ṣègùn ọ̀dọ̀ wa mo ti dàgbà àwọn náà kọ́ mi léwé àtẹ̀gbò ṣùgbọ́n àwọn ò dá ọ̀pẹ̀lẹ̀ ìgbà tán ní kí n padà síbẹ̀ ni mo tó padà lọ kọ́ iṣẹ́ yẹn
tí mo mọ bá ṣe máa ń dá ọ̀pẹ̀lẹ̀ bá ṣe máa ń yẹsẹ́ wò ṣùgbọ́n iṣẹ́ ìṣègùn yẹn mo bá lọ́wọ́ bàbá mi ni ewé àtegbò mo bá lọ́wọ́ bàbá tó bí bàbá mi ni àjogúnbá ni. ṣùgbọ́n tẹ bá wò dáadáa yes sir. babaláwo ni babaláwo ni mí. ọdún wo gangan lẹ bẹ̀rẹ̀ sí dáfá. tí mo ti bẹ̀rẹ̀ sí ní dáfá ó kéré tán tí mo ti ń dá ọ̀pẹ̀lẹ̀ báyìí bá ti tó 18 to 20 years tí mo ti ń dá ọ̀pẹ̀lẹ̀ tí mo ti fi ń jẹun. bíi 20 ó ti lọ bí 18 years. yes. ṣé wọn máa fi sí ọ̀pẹ̀lẹ̀ jẹun ni. bíi ti bò ẹ ṣàlàyé kó yé gbogbo àwọn èèyàn. iṣẹ́ ọ̀pẹ̀lẹ̀ téèyàn bá pè mí pé kí n bá òun yẹsẹ́ wò wàá fún mi lówó tó bá dẹ̀ fún mi lówó tí mo bá ti dá ifá mi màá sọ ohun tí n bá rí owó tó bá fún mi tó bá fi yẹsẹ́ wò owó yẹn owó mi ni àjẹmánú mi ni. ìṣòwò Ọ̀rúnmìlà. ṣé Ọ̀rúnmìlà ní pọ̀sì ni. àwọn babaláwo kan inú mi ti ẹ̀dùn ẹ̀yin lẹ́tàn mọ́lẹ̀ sí gbogbo ọ̀rẹ́ àwọn babaláwo kan máa ń sọ pé ní kéèyàn fi owó lẹ̀ pé kó fi dá nìyàn kí lẹ rí sọ̀rọ̀ ọ̀hún. tẹ bá fi bí 100 naira lẹ̀ babaláwo sọ pé ifá ò kì í gbọ́ 100 naira. ifá ò kì í kọ owó àwa la sọ̀rọ̀ sí lẹ́nu. bí ti bò. ifá ò kì í kọ owó kò sówó tó fi dáfá níwájú Ọ̀rúnmìlà tọ̀rúnmìlà ògbà tí ò sọ̀rọ̀ even kó má ní owó tó bá kó jálẹ̀ yóò sọ ohun tó fẹ́ sọ. yes ṣùgbọ́n ìdí tí a fi máa ń sọ bẹ́ẹ̀ tá a máa fi máa ń fi owó lẹ̀ ni pé kínú babaláwo yẹn lè dùn pé ó dẹ̀ fún mi lówó kó lè fi sùúrù it's like kẹ́nìkan gbé machine nísìnyí kẹ́ máa ṣọ̀kadà kẹ́ wá rí èèyàn tẹ́ ẹ mọ̀ kó wá ní kẹ́ gbé òun débí ó fowó repo àbí tí èèyàn bá ṣe pé kẹ́ sọ̀kalẹ̀ kẹ́ẹ̀kan fóyá ìwọ náà gbà kó fi repo pé kẹ́ẹ̀gbà kẹ́ fi repo tó bá di ọ̀la tẹ́nìyẹn bá rí yín ó lè dọ̀jú yín kó gbójú sẹ́gbẹ̀ẹ́ tá bá ti yọ̀ yín kúrò kìí ṣe dandan ní kéèyàn lọ mú owó lẹ̀ ká tó bá yẹsẹ́ wò. ṣùgbọ́n àwọn babaláwo kan bẹ́ẹ̀ sí ń sọ̀rọ̀ inú ọmọ bí wọn. mo fẹ́ kí inú bí wọn ó tọ́ lèmi máa ń sọ ṣebí mo ti rí program tí mo ṣe tẹ́nìkan rí mi tó pè mí pé mo sọ àwọn ọ̀rọ̀ kan pé àwo kì í tú àṣírí àwo bá ní àṣírí yín mo tú ẹ ṣàṣírí tí mo tú fún yín ẹnìkan pè mí ní mo bá ẹnìkan pàdé lórí Facebook obìnrin ni èmi pẹ̀lú ẹ wá jọ ń sọ̀rọ̀ wá ní kí ni mo fẹ́ mo ní mi ìfẹ́ nǹkan kan mo ní mo kàn rí pé àkànṣe àjọ ń sọ̀rọ̀ ní iṣẹ́ wo lẹ ń ṣe mo ní èmi businessman lèmi o ó ní aláwo lòun ó ní bóyá tèmi bá fẹ́ kóun bá mi yẹ nǹkan kan wò mo ní tẹ bá ṣe mo ní kò sí problem ó lóun á kọ́kọ́ sẹ́ǹdì account number sí mi tèmi kọ́kọ́ sẹ́ǹdì 5,000 naira sí òun mo wá pé mo wá sọ fún mo ní ara àwọn tí wọ́n ń ba iṣẹ́ yìí jẹ́ ni mo ní babaláwo ni mí o kémi kọ́kọ́ sẹ́ǹdì 5,000 naira sí ẹ kó tó bá àyàn yẹsẹ́ wò gbogbo àwọn tó wà pátápátá tí mo bá ń dá ifá nílùú òyìnbó káàkiri ẹ béèrè bóyá ẹnìkan ti sọ rí pé mo ní kó ń sẹ́ǹdì owó fá. bàbá ọ̀rọ̀ tẹ́ sọ yìí ẹ̀yin gan ẹ tún fi sí mi léyè ni. ṣé a rí lórí ètò mi mo fẹ́ kọ́ máa yé gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà jákèjádò gbogbo àgbáláyé ẹnikẹ́ni tó bá ti ní kí ẹnikẹ́ni tí ó bá ti ní kẹ́ ẹ mú owó tí ẹ fi dá ifá wá kẹ́ ẹ tó dá ifá ẹ gbọ́dọ̀ ṣe nǹkan kan lọ́dọ̀ ẹ̀. torí ìdí rèé ẹlòmíì mo mọ àwọn babaláwo kan Nàìjíríà 95,000 lówó fá dídá wọn. mo mọ àwọn kan bẹ́ẹ̀ bá fún ẹ 100,000 wọn ní dáfá. kéèyàn mẹ́wàá wá dáfá lọ́dọ̀ ẹni yẹn léde ọjọ́ 1 million. gìrì àṣẹ pé fátí ọ̀dà yọ correct o. èrò níbo ló ti fẹ́ rí fátí correct níbo náà ti fẹ́. mo fẹ́ kẹ́ ẹ lanu kẹ́ ẹ sọ̀rọ̀ lórí àwọn babaláwo tó yẹ pé ọgbọ ọyá dánìyàn ṣòwò mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀. kò bí dandan ṣé rí mo ti rí èèyàn tí mo dáfá fún rí tí mi ìbéèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ ìgbà tí mo dáfá yẹn tán tá a ṣe gbogbo ẹ̀ tán ó ní bàbá Ọládúpẹ́ ó lọ́rọ̀ tẹ́ bá mi sọ ó ní mo láìkí ẹ̀ ó ní màá fún yín ní nǹkan kan kẹ́ fi ra káàdì to God who made me ó lè sẹ́ndí 50,000 sí mi. láìpẹ́ yìí ìgbà tí mo sọ fún yín pé tí mo fi pè tí mo ní mo fẹ́ ṣe nǹkan kan yẹn mo rí èèyàn tó bù mí ní 150 mo rólé 100,000 mo rólé 50 tí ẹ bá ti kọ́kọ́ ṣe àwọn ọrẹ yẹn ló jẹ́ ọrẹ àtinúwá tó nítumọ̀ lójú Ọlọ́run so tó bá ti di pé èèyàn fẹ́ dáfá lọ́wọ́ ẹ báyìí ó ti gbúdọ̀ kọ́kọ́ sọ pé lágbájá Ọlọ́run ti mú wá kọ́kọ́ fún mi níye báyìí kí n tó bá ẹ yẹsẹ́ wò irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ni pé o lè mú owó téèyàn bá ní tó bá mú owó pé owó yìí o mo fi ó dà níyàn sí pé owó yìí ó dà níyàn sí pé mo fẹ́ fi béèrè nǹkan tágbára bá ti gbé tó bá ti ní kì í ṣe ohun tó burú ṣùgbọ́n kì í ṣe pé kó sọ di òfin kì í sọ pé kó sọ di àṣà pé dandan tán bá ti mówó lẹ̀ o lè bá wọn dáfá kò sí ní tó jọ
lẹ́ni tí o rí rí tó bá jẹ́ èèyàn tó ti ń wá bí ẹ̀mí ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin ìyẹn ọ̀tọ̀ o bọ̀ èèyàn tó kàn pè ẹ́ pé lágbájá bá mi yẹsẹ́ wò èyí tí ò yé wọn pẹ̀lú ó pọ̀ ju nǹkan tó yé wọn lọ ẹ ṣe tó bá ní kéèyàn bá ẹ yẹsẹ́ wò tó bá ẹ yẹsẹ́ wò àìmọye èèyàn téèyàn dáfá fún tí ò rówó ṣẹbọ tẹ́lòmíì gan kò ṣẹbọ yẹn ó ṣeéṣe kó jẹ́ pé ó kàn fẹ́ mọ̀ gbàgbọ́ ẹ bóyá lóòótọ́ lẹni yìí gbìyànjú bóyá kò gbìyànjú torí ọjọ́ míì ààrẹ èèyàn tẹ́ ti lè bá sọ̀rọ̀ lódìdí oṣù méje oṣù mẹ́ta tá ṣẹ̀ṣẹ̀ padà pè yín pé bàbá mo ti bá yín sọ̀rọ̀ rí ẹ ti bá mi wo sẹ́rí ẹ tún bá mi wo ṣẹ́ ìgbà yín lásẹ̀ṣẹ̀ wá mú owó bọ́tẹ́ bá ti gbé àwọn kinní yẹn pàdé wọn ìyìn tó ń sọ wọ́n di olè nìyẹn tó sọ pé orúkọ wọn ń bàjẹ́ ó lé ti wọ̀ ọ́ ibi tẹ̀dá máa dé bẹ́ẹ̀ bó kàn kọ́ ilé mẹ́wàá tó ní ilé mọ̀ọ́dógún mélòó ló fẹ́ sùn léde kó ra mọ́tò kó jọba ẹ̀ mélòó ni ṣe báwọn kan wà lágbègbè ẹ tí ìyá ń jẹ ṣe bí tábàdé ìdílé ẹlòmíì ṣe báwọn tó ráre wà mẹ́. náà babaláwo ni. mo ń sọ fún yín ẹlòmíì gan ọmọ ẹ̀ ò ṣe proud kò sọ ọmọ ẹ̀ ò ṣe fi hàn láàrin ìlú. babaláwo kan gan wà tí mo mọ̀ ọmọ ẹ̀ mẹ́fà ni mo gbókọ̀dẹ̀ róògùn igbó ṣe fún. tẹ bá dẹ̀ ń bi ilé rẹ̀ iṣẹ́ tó ṣe ló ń jèrè ẹ̀ kò sẹ́ni tó lè wá ó lè bá tọmọ ènìyàn jẹ́ kó ní ó máa dáa fún ẹ̀ kò sí ọ̀nà tó bá gbà bá ti èèyàn jẹ́ ohun tí èmi pàlẹ́ nìkan jà sí lọ́jọ́ yẹn nìyẹn ó lóun pásítọ̀ ó láwọn kan wá sọ̀dọ̀ ó láwọn dẹ̀ ti fi ẹ̀jẹ̀ Jésù rà padà bíi ti bò ó ní wọ́n ti ṣe ìdá ó ní wọ́n ti gbogbo ẹ̀ṣẹ̀ tó dá ó ní wọ́n ti parẹ́ mo lẹ́sẹ̀ ti tiẹ̀ gan Ọlọ́run ò tí ì bẹ̀rẹ̀ ìyà lórí ẹ̀ débi pé ìwọ sọ pé ó fẹ́ pẹ̀sẹ̀ rẹ lórí ènìyàn mo ní kó júwe ẹnìkan ṣoṣo tó wà nínú Bíbélì tá a gbọ́ gbọ́ngbọ́n yín lọ sóyè yín tí a gbọ́ tá ẹ rí mọ̀ pé lágbájá yìí o ó mà dẹ́ṣẹ̀ o Ọlọ́run dẹ̀ dáríjì kó júwe ẹnìyẹn mọ̀ ṣe ni gbogbo ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ tẹ́ bá ti dá ẹ máa jìyà ẹ̀ tó bá jẹ́ èyí tí Ọlọ́run ò bí ẹni yẹn ní ìwà láyé ẹ̀ àbí tí ò tí ì bí Ọlọ́run ò padà béèrè lórí àwọn ọmọ ẹ̀ ṣe ti gbọ́ kò sí ní tó jọmọ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ o bíi ti bò ó náà ni mo ń sọ tó bá ti dẹ́ṣẹ̀ ó kè ní sí ẹni tó ń lùyàn ní jìbìtì tó ń gbowó olówó tó fi ń rán ọmọ ní skul ta ló sọ fẹ́ pé ó máa jèrè ọmọ yẹn kò sẹ́ni kankan tó sọ kò sáǹfààní kò lè jèrè ọmọ ẹ bí kọ́mọ yẹn lọ máa mú gbó bí kó kẹ́gbẹ́kẹ́gbẹ́ bí kan lè bẹ ẹlòmíì gan mo ti rẹ́ni tó lọ lú òyìnbó rí olè ní jìbìtì ní bàbá ẹ̀ ń lù ó dẹ̀ débi tán ti fẹ́ gun plane yẹn ojú ẹ̀dẹ̀jọ́ tọ̀ dára wọn á dẹ̀ declare wanted sẹ́ẹ̀rì pé ó jèrè ojú ẹjọ́ tó dára lásán ojú ẹjọ́ tẹni tán ti ń wá tipẹ́tipẹ́ wọ́n dẹ̀ mú sẹ́gẹ̀tì kò sí nǹkan téèyàn lé nílé ayé kéèyàn máa mu díẹ̀díẹ̀ téèyàn bá ti mu díẹ̀díẹ̀ ó máa jọ kọ́lọ́ máa fi kú òjijì pa wá. kánákáná tí gbogbo ẹ̀yẹ èèyàn máa ń sọ pé ẹ fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ babaláwo àwọn ni mo gbé wá sórí ètò kánákáná tẹ́ bá wò dáadáa ṣé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí sáwọn babaláwo mọ̀ ni mo sọ pé ìkàlẹ̀ ni. ẹni tó bá ti sọ pé ìkà ni mí kó fi mí lẹ̀ fún Ọlọ́run tó bá dẹ̀ máa pé òun fẹ́ confront mi kó jáde wá kémi àtòun jọjọ sọ kájọ dá léjọ sọ̀rọ̀ náà a ó lè jòkó báyìí kí n jòkó báyìí á dẹ̀ máa béèrè lọ́wọ́ ara wa tó bá ti wá ń wìn ní mi nígbà yẹn má gbé mi wá sórí ètò mọ́. ok ẹ jẹ́ ká wá wò báyìí kánákáná kí ni ká mọ ẹ̀yà mi lẹ́nu bóyá ó sì máa ń sẹ́yìn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan tán bá ní babaláwo gbáàyàn bó ni ṣe máa rí lọ́kàn yín. àwọn máa ń dùn mí o ó máa ń dùn mí ìwà àbàjẹ́ pátápátá ni o kí babaláwo gbá ó máa lùyàn ní jìbìtì ó lè ní ṣe rí nǹkan kan wà tẹ́ máa bá mi sọ fún gbogbo àwọn aráàlú òyìnbó. ẹ̀yin gangan máa sọ báyìí. wọ́n máa ń ṣe àwọn mistake kọ̀ọ̀kan mo ti correct gbogbo tó bá pè mí ni mo máa ń correct. wọ́n bá ti pè wá gbọ́ bàbá àgbà nọ́mbà yín ni àwa ń dojúkọ ìdojúkọ kankan máa ló ti dá. títí yín ni pé ẹ gba nọ́mbà mi ẹ bá mi gbàdúrà bóyá ẹ bá mi yẹsẹ́ wò máa ní kẹ́ mẹ́sẹ̀gì mi ní WhatsApp orúkọ yín ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi. ẹ jẹ́ kí babaláwo àbí àfáà àbí wòlíì kọ́kọ́ ṣàyẹ̀wò kó gbàdúrà kẹ́ tó ṣàlàyé tó ń ṣe yín. ọ̀pọ̀lọpọ̀ wọn ti máa tójọ́. fúnra wọn náà rojọ́ tá bá ti wá rojọ́ kalẹ̀ ẹbẹ̀ náà ti gbà ń wọlé sí wọn lára tán tẹ́lòmí àárò òun rí ikú tó fẹ́ pa mí òun lẹ́lòmí ìgò lágbájá lọ sí ìràpadà ni ìgbà ìgbà ìkòkò bàbá sásùn ni wọ́n fúnra ara wọn ṣàlàyé lóòótọ́ lọ̀rọ̀ yẹn ń ká wọn lára ṣùgbọ́n ẹ̀ nídìí gbogbo yẹn. anybody bóyá àfáà lẹ fẹ́ pè bóyá wòlíì bóyá babaláwo tẹ́ bá ti pè é ẹjọ́ sà ẹ bá mi gbàdúrà sí ìrìn àjò ayé mi ẹ bá mi ka Quran ẹ bá mi gbé Bíbélì bàbá ẹ bá mi gbé fàjànlẹ̀ lórí ìrìn àjò ayé mi. nínú ìṣòro bíi mẹ́wàá tó bá ní tó bá jẹ́ ni tó competent tó kéré tó gbọ́dọ̀ rí 4 àbọ̀ sí 5 ó wá lè fi èyí tó kùnkùn ṣùgbọ́n kò tí ì sọ̀rọ̀ rárá o ti kọ́kọ́ lọ dìímú níbi tó le fúnra ẹ̀ o ti ń ṣàlàyé
kò ní ìdí mọ́ kò stress mọ́ a kàn mọ́ diabo ni wàá ló good àwọn fúnra wọn pẹ̀lú àwọn tó gbéra wọn lé àwọn pípù yẹn lọ́wọ́ bíi ti bò ó. òun náà ni mo sọ òun náà ni mo sọ ká má ṣàlàyé ìṣòro ara wọn fún anybody mọ́ anybody tẹ́ bá ti rí bóyá ẹ bá pàdé anywhere bóyá ẹ gba nọ́mbà ẹ tẹ́ bá ti pè é ló sà gbọ́dọ̀ jẹ́ mọ̀ afẹ́kẹ́ bá wa ṣàdúrà sí ìrìn àjò ayé wa ni simple tó bá ti wá sọ ohun tó rí tán tó bá ti jọ mọ́ nǹkan tí ẹ̀yin tó ń ṣe yín èyí tó bá kùn ẹ lè fi kún tí ò bá ti jọ mọ́ ẹ ti mọ̀ pé eléyìí oníjìbìtì bọ̀ báwo lẹ ṣe ń pèèyàn bàbá mo fẹ́ kẹ́ bá mi ṣàyẹ̀wò ni iṣẹ́ mi gan tẹ̀ ti dàrú kíní kankan ni ìwé ìgbèlú mọ̀ ń wá látọjọ́ yìí ọmọ èrè pásítọ̀tù mi gbà ṣé ẹ̀ ti sọ ohun tó ń ṣe ẹyin yín fún yín a kàn wọlé sí yín lára ńbẹ tó bá pa àwọn ọmọ jẹ́ díẹ̀díẹ̀ àwọn jẹ́ díẹ̀díẹ̀ wọ́n ní fọwọ́ àná ìgbà wọn ẹ̀yin fúnra yín gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má fúnra yín ṣe hàn dínú ara yín fáwọn oníjìbìtì àwọn onírọ́ ẹ má ṣàlàyé ìṣòro kankan ẹ jẹ́ ká kọ́kọ́ sọ tán rí ṣebí man of God ni wọ́n man of God ni wọ́n èyí tó ń ka Kùránì náà ń ka Kùránì àwa náà tá ń dọ̀ pẹ̀lẹ̀ ṣe bá láàmọ̀ pẹ̀lẹ̀ àbí ẹ náà gbogbo wa la bìlífù pa competent ìgbà tẹ́ bá competent ok ẹ gbé mọ́tò kalẹ̀ ń sìn ẹni kí lágbájá wà wá ẹni lágbájá sọ ma mọ́tò wà ó lóun ma mọ́tò wà ẹ wá ń sọ fún pé tó bá ti start ọkọ̀ yẹn o kó kọ́kọ́ gbé kúrò ní bírèkì o kó kọ́kọ́ tẹ hand bírèkì ẹ wò dáadáa pé kíní yẹn o ó dẹ̀ tí lóun máa wà tẹ́lẹ̀ ẹ máa wà ó ní ẹ̀gbà kọ́kọ́rọ́ simple tó bá ti wá wà bóyá ọkàn dédé gbẹ́sẹ̀ létí mọ́tò gbéra fíì kò ní ìdí kankan mọ́ ẹ máa wọ́ọ̀rì ẹ mú kọ́kọ́rọ́ wá ẹ máa wà. Babaláwo sá ṣé èèyàn lè gbóhùn Ọlọ́run àwọn pásítọ̀ wọn láwọn máa gbóhùn Ọlọ́run jẹ́ ká wá gbọ́ o alàyè gbóhùn Ọlọ́run bí ti bó òkú ní máa gbọ́ ohùn Ọlọ́run wọ́n ní Ọlọ́run bá mi sọ̀rọ̀ ká dá àwọn tó gbóhùn Ọlọ́run láti sí èrè ẹ ṣàlàyé ẹ tàn mọ́lẹ̀ sọ̀rọ̀. kò sí tó jọ ẹ máa gbọ́ kò sẹ́ni tó máa láńgbèjì tó lòdùmarè ń sọ. kábíyèsí. ṣé ìbò ló fi bá ẹ sọ àbí kàlàbá àbí Yorùbá ohùn Ọlọ́run no kò sẹ́ni tó lè gbóhùn Ọlọ́run. àwọn bọ́ọ̀sọ̀ kan mọ̀mọ́ sọ fáwọn. mo béèrè kan lọ́wọ́ àwọn èèyàn kan question yẹn bíi mẹ́ta péré ni ní ìtì ìrèyàn tó lè dáhùn ẹ̀ lódò ní. mo ní tí a bá rí ní táìmù COVID-19 tó ń jà yẹn a rí pé ìbínú Ọlọ́run ni mo béèrè lọ́wọ́ pásítọ̀ yẹn mo ní bá a ṣe rí pé ìbínú Ọlọ́run rẹ kí la lè fi bẹ Ọlọ́run tí ò dáwọ́ ìbínú yìí dúró. kí wọ́n sọ wá sọ. kò mọ́. ọlámọ ẹ̀yìn náà ni. mo ní àti pé tá a bá ṣe wàyó níbẹ̀ ni mo ní tá a bá fẹ́ gba nǹkan kan lọ́wọ́ Olódùmarè kí la máa ṣe fún tínú ẹ̀ máa dùn tí ò fi yọ̀ǹda nǹkan yẹn fún wa. ó lámà máa kọrin ọpẹ́ mo lámà kọrin ọpẹ́ nídìí òòṣà a máa ń kọ́ kò sí ẹni tó mọ oúnjẹ tí Olódùmarè ń jẹ ìwọ lè sùn àmọ́ tá a lè fi rọ̀ lójú tá a fi tù lójú ìwọ l'Ògúnládé ìwọ láyélálá Ọbàtálá Ṣàngó gbogbo ẹ̀ pátápátá bẹ́ẹ̀ yẹn la mọ̀ pé tí a bá sọ pé Ṣàngó jà níbì kan àbí àfẹ́ kíkan Ṣàngó wọbì kan àmọ́ nǹkan tá a lè lọ ṣe síbẹ̀ ṣùgbọ́n kò sí ẹni tí ó lè sọ fún wa wípé lónìí o lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní sáàmù yẹn fi kọ́ nínú Bíbélì pé mi ò gbójú mi sórí òkè wo ni níbo nìrànlọ́wọ́ mi yóò hà tiwa torí pé kò mọ ibi tó ń fẹ́ gbójú sí. inú sáàmù nìyẹn. inú sáàmù ló wà èmi yóò gbójú mi sí orí òkè wọn ni níbo nìrànlọ́wọ́ mi yóò hà tiwa kí ló dé tí ò sọ pé èmi fẹ́ kọjú sí ìlà oòrùn kí ìrànlọ́wọ́ lè wá. ibi tá a kọjú sí tẹ́ bá lọ ìlú mi ìlà oòrùn la fèsì tẹ́ bá kọrí síbi mi báyìí ìlà oòrùn ni ìgbà tí mo lọ sí ìlú Àkúrẹ́ lọ ṣe nǹkan tí mo ní mo wá ìlà oòrùn ìgbà tí mo máa jáde mo wò ìta báyìí ibi tí mo nawọ́ sí lọ́jọ́ ti jáde tó bá jẹ́ ọ̀dọ̀ wa ń bí ta wà ní ibi tọ́jọ́ ti jáde rè so níbo la fẹ́ gbójú sí tààtì mọ̀ pé ìrànlọ́wọ́ ń bọ̀ so kò sẹ́nìkan tó gbọ́dọ̀ sọ pé òun gbóhùn Ọlọ́run ẹni tó bá gbóhùn Ọlọ́run etí ẹ̀ ò yá dànù ọkọ̀ ìyá wèrè. ṣé gbogbo àwọn àgbààgbà pásítọ̀ tán bẹ Nàìjíríà yìí tán ní Ọlọ́run pé mo gbóhùn Ọlọ́run ṣé wọ́n ṣe mistake. àṣìṣe ńlá. bíi ti bò ó. mistake tẹ pè yàn pọ́n lé ní ẹ pé láṣìṣe sáà pọ̀ ọ̀pọ̀lọpọ̀ òyìnbó ló sì ń sọ lẹ́nu tẹ bá sọ bẹ́ẹ̀ táwọn èèyàn onímọ̀ àtùmọ̀ kì í ṣe ordinary mistake mistake yẹn ó làpọ́n lé lára àṣìṣe ńlá ló jẹ́ fún wọn anybody tó bá ṣètò wù tí kò sáyìn. wọ́n mọ̀ ń sọ. àní kan sọ ogun language tọ́lọ̀ ń sọ yẹn fún yín ni. wọ́n ní tẹ bá béèrè wọ́n ní mo máa ń béèrè lọ́wọ́ pé kí ni ìyàtọ̀ láàrin ohun Ọlọ́run àti ohun èṣù ẹ máa gbọ́ o wọ́n á ní ohun Ọlọ́run wọ́n á ní àwa ní ìdákẹ́rọ́rọ́ yóò jẹ́ tù ohun èṣù yóò wà nílé ilé. níbo èṣù ló mọ ogun tó ń kórìn ni sẹ́ẹ̀rí ẹjẹ́ ń sọ wọn kan fún yín
kò sí ẹni tó lè gbóhùn Ọlọ́run. Mo tún wá fẹ́ sọ̀kan kun nísìnyí èyí tí mo fẹ́ sọ gan tó lè àfẹ́tà àwọn babaláwo. Ṣé mọ̀ pé ọ̀pẹ̀lẹ̀ yìí Ọlọ́run má jà rí pé èèyàn dá wàhálà lẹ̀ àbí kí ká má rogo àjálù níbi iṣẹ́ wa tí ọ̀rọ̀ bá di wàhálà nílé babaláwo. Ìdí nìyẹn tó bá rò rí jìnnà babaláwo kò kí ń mú olè. Bíi ti bò. Ẹ ṣe ẹ lè wá bá mi ṣe kẹ́ni á jí nǹkan ní kọ́pọ̀ǹdì yín àbá àdúgbò yín kẹ́ wá sọ fún mi wípé kí n bá yín fi fá béèrè pé a suspect àwọn méjì mẹ́ta kan ń fi pè sí ẹni yẹn direct mi mo lè ń tèmi. Ìdí ni pé tó bá dáfá tó bá sọ pé ẹni yẹn lágbájá sọ pé báyìí lágbájá sọ tán bá lọ mú ẹni yẹn tí ẹni yẹn bá lọ tọ̀rọ̀ yẹn bá lọ di wàhálà tó bá di court wàá mú ọ̀pẹ̀lẹ̀ yẹn wàá wá gbà mọ́lẹ̀ ní ojú gbogbo adájọ́ àti àwọn kọ̀ọ̀tà wa máa gbọ́ nǹkan tí fà yẹn sọ sí etí wọn ẹ̀wọ̀n ti open báyìí. Ọ̀rọ̀ ọ̀pẹ̀lẹ̀ tó lúwo. Àwa là ń sọ̀rọ̀ sí lẹ́nu bẹ́ẹ̀ làwọn bá sọ àmọ́ màá sọ pé ń gbóhùn Ọlọ́run. Gbogbo nǹkan tá a máa sọ àwọn babaláwo mọ̀ ìbá yín jà. ẹni tó bá jẹ́ òtítọ́ ni mò ń sọ ẹni tó bá lóun fẹ́ bá mi jà yóò rí ìbínú Ọlọ́run. Ọ̀dà ẹ jẹ́ ká wá wò. Pé alẹ́ kò sí Sátánì ní máa ń ní. Sátánì kò ní téèyàn lè lẹ̀ kò mọ́. ẹbọra tí jẹ́ látọpa. Èṣù. Bàbá ó lè sọlé ọládàhóró èṣù lẹ́lọ́lẹ̀ wọ́n parọ́ ọ̀pọ̀lọpọ̀. Má kò bá mi o. Bàbá ọ̀pọ̀lọpọ̀ làwọn tán lọ Mọ́kà tó sọ pé kọ́kọ́ lọ fún òbúkọ fún èṣù kan tó lọ Mọ́kà. Nínú àwọn bàbá tí n bá parọ́ kọ́ lọ ń jẹ mí níyà tí wọ́n kọ́kọ́ lọ rúbọ pé ká má kú sí Mọ́kà ẹ wá lọ sọ pé fẹ́ lọ lẹ̀ ìgbà tí èṣù ò dáa ní Mọ́kà kí ló dé táwọn Mọ́kà òòlù kí tí wọ́n kúkú lé èṣù dànù tí sòkúta sì má lè lo búdòsà kan fi wú. Gbogbo ẹ̀yẹ ṣé mo ṣe rẹ́rìn náà yín lẹ́sẹ̀ rẹ́rìn. Ìgbà tí ókè nísìn àdúgbò yìí ká sọ pé ibi tá a wà yìí òkúta kan wà ń bí báyìí sí àwọn táwọn aládùúgbò yà láìkí ẹ̀ àwọn kan dẹ̀ ń wá lọ́dọọdún wá wọ́ṣìpù òkúta yẹn àwọn ẹ̀ dẹ̀ ń wo pé òkúta yóò da Sátánì ṣebí gbogbo àdúgbò yóò dáwó jọ pàdé wà kankan tá a fi gbé bí a ká jù sómi nígbà tí Sátánì ò da tán lọ lẹ̀ òkò mọ́ ó níye mílíọ̀nù tán gbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan tó wá ń lẹ̀ òkò mọ́ gbogbo wọn tán lọ sí Mọ́kà wọn fògo wọn ṣeré. Bíi ti bó àwọn aláàjì kan máa ń lọ àwọn aláàjì kan máa láìkí ẹ ọdún tó máa lọ ọlọ́run lọ múra. Ẹ máa gbọ́ bọ́bá kan lọ síbẹ̀ ó dàbí ìgbà téèyàn lọ sí confession ni tẹ́ kan lọ síbẹ̀ ni kò sí pàtó kankan níbẹ̀ kò sí rẹpẹtẹ kankan kákan sáà mọ̀ sẹ́yìn mọ̀ pé àwa ènìyàn a ní ìdáfẹ́ ayé lágbájá ti ṣe báyìí èmi náà fẹ́ ṣe òun ló ń ṣe lòmíì ìyá kan lọ Mẹ́kà ní ọ̀dọ̀ wa ń bí kọ́ lọ mọ̀ járí ó lọ Mẹ́kà kó tó dé ọkọ ẹ ti kú ọjọ́ tá lọ wẹ́kọ̀mù ìyá tí ìyá ń bọ̀ tí ìyá sọ pé káwọn ọmọ lọ sẹ́ẹ̀tì instrument sọ fún instrument kọ́ ẹ́ńjìn ni bàbá ti kú o kó tó dé láti Mẹ́kà ṣé kò Ọlọ́run sọ fún pé Mẹ́kà tó lọ pé yóò bọ̀ wá bò kú ọkọ ẹ̀ nílé sóyè yín bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ẹyin tí ṣe rí anything tí Ọlọ́run bá ti dá Ọlọ́run ti dá Ọlọ́run ló dá èṣù kò fún èmi àti wọ ní agbára kankan láti pa á. Wọ́n àtàwọn ọmọ fi parọ́ méṣù tẹ́lẹ̀ kan bá jalè tẹ́lẹ̀ kan bá sọ wọn ní iṣẹ́ èṣù ni. Wọ́n lè máa sọ bẹ́ẹ̀ ìdí tó fi jẹ́ pé wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ni pé mo ti sọ lẹ́ẹ̀kan ìdí tá fi sọ pé iṣẹ́ èṣù ni pé a believe pé Ọlọ́run ló dá gbogbo nǹkan tó wà nínú ayé a believe pé Ọlọ́run ò lè ṣèkà ṣùgbọ́n lílé tí Olódùmarè lé èṣù sínú ayé wọ́n mọ̀ pé èṣù jẹ́ alágbára tí èṣù bá dẹ̀ ló mọ wú ọ̀pẹ yìí ó mọ wú tó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn olúkúlù pàápàá ọmọ láti lè wí àwí ìjàre kó ń bọ́ nínú ẹ̀ àìmọye nǹkan tó ṣẹlẹ̀ tó èṣù ò mọ̀ sí o. Bíi ti bò. Ẹ̀nà ṣé n tó dédé dìde nísì tó lọ lé onílé tó lọ já ilé onílé tó kó ẹrù ẹ̀ jáde tọwọ́ wà bá tó sọ pé abeg na devil work ṣé èṣù ló gbé kúrò nílé ẹ̀ tó kó instrument lé lọ́wọ́ pé kó lọ máa jálé. So wọ́n á wá nǹkan kan tí wọ́n máa parọ́ mọ́ ṣẹ́gẹ́tì so ìyẹn o gbogbo yẹn kò èṣù mọ nǹkan kan ń pa ẹ̀ jẹ́jẹ́ ẹ̀ ló jókòó tó ń lọ Olódùmarè gbélé ayé lé lọ́wọ́ ni ìwọ tó bá ti ń ju òkòlù Sátánì ó sọ òkòlù ìṣẹ̀dá ẹ̀ torí èṣù ló bu erùpẹ̀ tán fi mọ èmi àti wọ ó dẹ̀ ní májẹ̀mú tó dá kó tó rí bù. Odùfà wo ló sọ bẹ́ẹ̀. Ṣé tí mo sọ ó wà ní Odùfà inú Bíbélì láti kà fún wa náà tó pọ̀ jù inú Bíbélì náà ti kà èṣù nígbà tó Olódùmarè fẹ́ dálé ayé tó bá jẹ́ òtítọ́ náà kọ sínú Bíbélì ò tó yìn sí níbẹ̀ pàtàkì kọ́ ṣùgbọ́n Olódùmarè pé gbogbo àwọn mọ̀lẹ́kà yẹn
ó ní ká lọ bu erùpẹ̀ wá wọ́n á rí bù ìgbà tẹ̀sùn fẹ́ lọ bu erùpẹ̀ tó débẹ̀ ilẹ̀ fẹ́ jú mọ́ ó wá sọ fún ilẹ̀ pé òun fẹ́ wá ya ni pé ìgbàkigbà tó bá ti ní ìdí nǹkan ẹ̀ pé òun á máa dá padà fún ìdí nìyẹn téèyàn bá ti kú wọ́n á padà lọ gbẹ́lẹ̀ wọ́n sí sí àdéhùn ni so kò sí tó jọ mọ́ pé ó fẹ́ lọ ju òkòlè àsìtáàní kò sí kò jọ gbogbo yẹn bígbà tí èèyàn lọ sórí fídì tó ń gbá bọ́ọ̀lù. tábà wò àwọn pásítọ̀ kan máa sọ wípé ẹbí jẹ́ mọ́tì ẹ̀ lọ ọ̀dọ̀ pásítọ̀ àwọn babaláwo kan wọ́n á ní gbogbo èèyàn ló lè gbàfá kì í ṣe gbogbo èèyàn àwọn pásítọ̀ mi gan àti ẹ̀mọ́ tan àwọn aráàlú òyìnbó mi gan wọ́n á ní kílódé tí òfin nífá àwọn àfáà ni o àwọn babaláwo ni á ní kílódé tí òfin nífá tó tó sọ̀rọ̀ wọ́n á lọ yẹ kó gbàfá ṣé gbogbo èèyàn ló yẹ kó gbàfá. gbogbo èèyàn ò lè gbàfá rẹ̀ èèyàn tí ò gbàfá tí nǹkan kan ò ṣe é tó dẹ̀ wá òkè ẹ jẹ́ n sọ tọ́ fún yín sà kò kàn wọ́pọ̀ ni ààrẹ tó wà gbà tó ti délé ayé tí ò padìyẹ rí tí ò pẹyẹ lérí o tí ìrìn àjò ẹ̀ ò dẹ̀ dàrú ogun lé olúkúlùkù ní máa ń ti olúkúlùkù kiri o ṣe ti gbọ́ ṣé o pé bóyá dandan ni kí èèyàn lọ fi agídí gbafá irọ́ ni kó o gbafá kò ní kógun má jà ẹ́ o ó kàn lè máa reduce díẹ̀díẹ̀ ni mi parọ́ fún yẹn o ifá ìsọ lọ́hùn o lẹ́yìn náà wàá dẹ̀ yẹsẹ́ owó ẹ̀ wò kí ṣe pé kó o gbafá nísì òun wà bàjẹ́ tẹ́lẹ̀ tí ò da o gbafá tán wá kọ̀ntínú ifá ẹni ò ṣe rántí ní ifá ẹnìyẹn lé ìmọ̀lẹ̀ ọwọ́ o á kú fin èyí títọ́ mo sọ fún yín ifá ò fọdàlẹ̀ o lè sọ pé torí o ti gbafá o ti jẹ́ babaláwo nísì kó wá máa ṣe anyhow ẹlòmíì ò jẹ́ babaláwo ń sì ká tó wí ká tó sọ̀rọ̀ ń sì o ti sọ fún ẹ pé máa lù ẹ́ lóòka o máa fi tí àná ẹ máa pa ẹ́ dànù mo lóògùn ó ti lò tó ṣiṣẹ́ náà. ṣé gbogbo alẹ́ babaláwo ló lóògùn ni. gbogbo babaláwo ló lóògùn. kì í ṣe gbogbo babaláwo ẹlòmíì ò ní kankan. èmi ìbò orúkọ yẹn là ń lò. ok orúkọ lásán babaláwo orúkọ yẹn ọ̀pọ̀lọpọ̀ wa ń lò ó dàbí pásítọ̀ náà ní tẹ́ bá rí níṣẹ́ ó lò ó dàbí man of God tó sọ yẹn orúkọ Ọlọ́run tá a gbọ́ yẹn dandan ni ká fún ní iyì ṣẹgẹ́tì ó ní ọjọ́ kan tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tán pè mí lọ pálàsì ibì kan mo bá débẹ̀ wọ́n bá ní pé wọ́n béèrè mi wá pé bọ̀tì pé àwọn rí i pé ibi tí mo wà pé ibẹ̀ yẹn jìnnà pé sáìtì mo ń gbé pé bọ̀ báwo mo ṣe ń ṣe bẹ̀ yẹn mi ti ẹ̀ bẹ̀rù mo ní mi lè bẹ̀rù mi ìlú yàn jìbìtì ẹnìkan wá dá ó ní àṣẹ kò ní kankan tá máa gbẹ́kẹ̀lé ni mo ní kò sí tí mo gbẹ́kẹ̀lé jù pé mo ní ìgbàgbọ́ sọ́dọ̀ Olódùmarè àtàwọn irúnmọlẹ̀ tí mo kó jọ ẹ lè gbọ́ lẹ́nu mi láyé rí kí n ẹ́fà sọ fún ẹ pé mo lóògùn tó bá mú àdá mọ́ sá tó bá gbé ìbọn mọ́ sá ṣùgbọ́n tọ́lọ́run bá fẹ́ ṣe o tó bá lọ sá mi ní àdá tí ò bá wọlé ikú pa ẹnìyẹn tó bá lọ yìn tó bá fèlì máa ẹ lọ́wọ́ ọ̀run ni o ṣùgbọ́n pé wàá yọ ọ̀bọ̀n mà wá dúró èmi ò dúró o kí ló dé kò sí oògùn ni. àwọn babaláwo kan máa sọ pé kò sí nǹkan kan tó lè rà wọn. ẹ máa gbọ́ àgbà tó bá ti lómi inú ìpariwo ọ̀lẹ ni wọ́n ní kúrú dání ẹni bá lóògùn máa ń pariwo pé òun lóògùn. ẹni ó ná a jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ babaláwo gan oúnjẹ ò ní nǹkan kan. ìgbà tó lúkúlùkù lóògùn ban ẹlòmíì abẹ́ sórí kí ní ó júwe oògùn ban ṣe kì í ṣe bá àwọn ará bíi indi sọ́ọ̀bù alátọ́jọ́ ṣèbí wọ́n ń pa ènìyàn ní community ẹlòmíì. community ẹlòmíì wọ́n ń pa àyàn ń bẹ̀ kí ló dé tó bẹ́ síta. lọ́rẹ́ pé Sunday Igboho lọ jáde. agbọ́ ti bàbá àgbàlagbà yẹn sóyè yín báyìí sí ìyìn tó ń yàn láàyò nìyẹn ṣùgbọ́n àwọn míì tán tún ń ṣe yẹn gbà tí bàbá ò sí lé lórí dàtú rẹ lòmíì dìde tán pa àyàn ẹlòmíì. nígbà tí Sunday Igboho olóyè Sunday Igboho ò sí lé nígbà tí ẹlòmíì tí ó dìde ọ̀rọ̀ rẹ̀ fún gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹ gbọ́. ẹ máa gbọ́ Sunday Igboho náà tẹ bá rí ẹ ti rí ibi tó lọ lérí níbẹ̀ pé òun lóògùn ni. láíláí. ó ní bá ṣe máa sọ ó kàn lè sọ pé ẹ yọ̀ǹda mi kí lọkùn lóye pẹ̀lú. ẹ jẹ́ kémi lọ fèsì wọn kò ní ẹ̀fà sọ fún ẹ pé tẹ bá bẹ́ mi tẹ yìnbọn sí mi tẹ ṣe kankan àgbá tó lómi nìyẹn téèyàn bá ti ń sọ̀rọ̀ a máa sọ pẹ̀lọpọlọ abẹ́ sórí kìíní wa máa jíwèé o eléyìí oògùn àdá o eléyìí oògùn ìbọn eléyìí oògùn kìíní kan a bá yọ̀bọ̀n sí igbó ni sẹ́rí sàǹdì ìbọn míì tó bá gbọ́ òní lè dúró sàǹdì ìbọn tẹ bá gbúrò ẹ̀. àwọn tó pẹ̀lú àwọn olólógùn. oògùn mọ jàmọ̀ sálà mọ́ kíkanjú ṣe pé kó máa pariwo pé babaláwo ni mí ìgbà kan. babaláwo kan tiẹ̀ máa ń sọ wọn á ní báwọn ṣe wà yìí wọn á níbi táwọn lóògùn dé ìkan tiẹ̀ sọ lọ́jọ́ kan ó níbi tó ń lóògùn dé ó ní agbẹ́rẹ́ nìkan ó ní èèyàn mẹ́wòó lé ó ní Fúlàní ń bó. èmi wọ́n wò pé ńgbà tó lóye Sunday Igboho sí nílé irú àwọn babaláwo tó ń ṣe pé Fúlàní ń bó àwọn ń bó làwọn wà. bàbá irọ́ ni o
irọ́ funfun báláú ni sóyè yín ṣe rí téèyàn bá lóògùn tẹ bá rí èèyàn tó lóògùn tẹ bá débì yìí bó bá jòkó báyìí tẹ bá ń sọ̀rọ̀ oògùn á dìde ni. ó lè dìde kó rọra máa lọ ẹ wá wo pé alágbájá yìí ọ̀lẹ ni kò tiẹ̀ sọ kankan ṣùgbọ́n sẹ́yìn tó bá dójú ogun yẹn tó bá dé ba ẹ wàá mọ̀ bóyá ó lè àti àbí ó lè àti kì í ṣe pé kẹ́ jòkó báyìí kẹ́ mọ gbọ́nsẹ̀ pé ẹ wọ tó bá dé báyìí tẹ bá gbúròó mọ sakabula ló burú jù láyé bẹ́ẹ̀ bá gbọ̀n sí i. tí sakabula bá dún gba etí ẹ̀gbẹ́ ẹ kọjá o ò ní dúró wò fín dáadáa ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ pé tó gbúròó ìbọn ò bá so gbogbo wọn yẹn ẹja kúrò lórí pé bóyá ọ̀rọ̀ ẹnìkan sọ pé òun lóògùn òun ṣe kankan kò ní ìtumọ̀ babaláwo gbọ́dọ̀ máa sọ pé òun lóògùn ẹ ti gbọ́ mi aláwo gbọ́dọ̀ sẹ́ẹ̀rí tẹ̀ báyìí pé ọ̀rọ̀ ayé tí ò dáa táyé bàjẹ́ tí gbogbo ẹ ṣe àwọn bàbá yẹn nígbà yẹn tí mo máa ń tẹ̀lé ṣẹ́gẹ́ẹ̀tì wọ́n máa ń tún ayé ṣe ni ọ̀nà tó dín nǹkan tó bàjẹ́ wọ́n máa tún ṣe tí ò bá yẹ pé ọ̀rọ̀ wàhálà tó kún gbogbo ayé pátápátá kò sí ẹ̀yìn kankan tó fẹ́ pàwọ́ àti babaláwo pọ̀ débi pé ó sọ pé ó fẹ́ lọ mú àdá àbó fẹ́ lọ mú bọ́n fẹ́ lọ yìn sí kí n ti tiẹ̀ pẹ̀lú ẹ̀ ayé àtijọ́ ò lè wọlé babaláwo jà tó tọ́ bá lọ orúkọ yẹn lásán wà á máa wo ìdí ni pé kí babaláwo mà ní kankan tó bá lọ hùwà bàjẹ́ sí tó wáyé pé òyàn jẹ tó bá jòkó báyìí lásán láàárín àwọn ẹgbẹ́ tó bá sọ pé wọ́n ṣe wá ṣe nǹkan báyìí lọ́dọ̀ mi wọ́n bá jẹ́ mẹ́wàá ẹnìkọ̀ọ̀kan ló máa gbé ẹnìyẹn ṣépè tó bá tún débi mi bá ṣe máa gbèsè kò sí bó ṣe lè escape ẹ̀ láyé ìpè yẹn á mú o àgbẹ́kẹ̀lé wa ni ṣùgbọ́n kì í ṣe pé ká máa sọ pé mo ní tírà mo ní gbá mo láwo olúkúlùkù ń tẹ́ olúkúlùkù fi ń jẹ kinní ó wà lábẹ́ ẹ̀kọ́ ṣé nísìnyí ìgbà tẹ́ bá bí mi bẹ́ẹ̀ tí mo dé mi olóògùn èmi ò sá yẹn ṣé bẹ́ẹ̀ mo wá yọ̀lẹ̀ tó ṣùgbọ́n I will never tell you pé mo lọ́gbọ̀n kankan nínú mi ṣùgbọ́n tá a bá débi tá a ti fẹ́ ṣe fíìmù ọgbọ́n yẹn olúkúlùkù ó júwe bá ṣe bí ṣùgbọ́n èmi olóògùn lọ́wọ́lọ́wọ́ báyìí kò tí ì sí. ọ̀pọ̀lọpọ̀ babaláwo míì wọ́n ti bà ayé àwọn ẹlòmíì tí ń bẹ ń lu òyìnbó wọ́n ti bàjẹ́. babaláwo míì gan tẹ́ pò gangan fún rẹ̀ gan òun gan kò ní oògùn òkìgbẹ́ lásán yọ́dẹ̀ mọ́ sóògùn òkìgbẹ́ fáwọn tó wà nílùú èbò. àwọn tó wà nílùú òyìnbó yẹn gan tálá ní ìdògùn òkìgbẹ́ kí náà fi oògùn yẹn sí. ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà nílùú òyìnbó. àwọn iṣẹ́ burúkú kan wà l'Amẹ́ríkà débi wípé wọ́n máa ń yìnbọn at any time. dandan ni wọ́n lè dédé fi nǹkan ìjàmbá síra wọn at any time torí ẹ̀ ní máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá mi ò dira ìmí sì wà tọ́jú ọmọ Yorùbá tó wà nílùú òyìnbó òun wọ́n fẹ́ wá sí orílẹ̀-èdè Nàìjíríà táìmù tó bá wá yẹn ẹ̀rù máa ń ba ọ̀pọ̀lọpọ̀ pé kò ń sá dira o torí ìgbà tó ń bá wá báyà lómi wà ń sáyẹ̀tì ẹbẹ̀ náà ti lọ ka mọ́ náà ti mọ sáládà àmọ́ òkàdà mọ́ bá àrùn kí bọ́ mọ́ bá àrùn ọmọ sọ bẹ́ẹ̀. ọ̀rẹ́ wọn kàn ń gbá wọn níṣẹ́ rí nínú gbogbo oògùn tó wà jù láyé tó ìsì jù láyé oògùn òkígbẹ́ àdá àti tìbọn ló ìsì nǹkan ládàá báyìí ni wọ́n fi ń ṣoògùn kò tó ohun téèyàn ń tẹ̀ bàtì. kò tó nǹkan téèyàn kò tó nǹkan kan tẹ́ bá ti ṣe pé bóyá bákan méjì mọ̀ dalẹ̀ Ọlọ́run ṣe rí tí ẹ bá jòkó tẹ́ bá ṣe tẹ́ bá oògùn bọ́n tẹ́ bá ń ṣe tó wà lára ẹ mọ rídì tí ò fi dáa kéèyàn kàn máa ṣe oògùn bọ́n sára anyhow tí ìjà bá dédé bẹ́ẹ̀lẹ̀ níbi kan tí wọ́n ń yìnbọn níbẹ̀ tó oògùn bá wà lára ẹ̀ ìwọ tí oògùn yẹn wà lára ẹ̀ náà kọ́kọ́ mọ kọjú ìbọn sí oògùn yẹn dàbí mágínẹ̀tì ni múmẹ̀tì tó bá ti fi ojú kan ẹni tó gbé bàbí àdá yẹn á máa ṣe ẹni pé kó ṣáà bẹ́ lágbájá kó bẹ́ lágbájá ó dẹ̀ possible kó oògùn yẹn ti máa expire lára ẹ̀ torí òun gangan ló lè wọ̀ jù láyé oògùn bọ́n òun ló lè wọ̀ jù má gba abẹ́ aṣọ má bóbìnrin sùn látẹ̀yìn má ṣe gba oríṣiríṣi èèwọ̀ bálabàla bẹ́ẹ̀ yẹn ló kún nú ẹ̀ ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn tó tán bá kàn ṣe fún ẹ lónìí tí wọn náà wá wo pé ó ti lóògùn bọ́n tó kàn ń ṣe ẹ́ ní àwò kiri bó ṣe wù ẹ́ ẹ má ṣe tóbìnrin bá ṣe menstruation má bá sùn o ṣé ìwọ ọmọ ni àìmọye obìnrin tó fẹ́ dóko lálọ́sọ̀dọ̀ boyfriend ẹ̀ pátápákèjì ara ẹ̀ tí bọ́sùn èdè onímọ̀ àti tó kó bọ́ǹdì tán kó tó di pé wàá mọ̀ pé ó ṣe menstruation tí ò dẹ̀ ní sọ fún ẹ pé ó ń ṣe menstruation ìbá bẹ́ẹ̀ ọ̀run la wà tó wà bẹ́ẹ̀ dáadáa adẹ̀ ní kó máa ṣe tó bá ti wá dó tán ó ṣe ti kì í bọ̀ ó yọ wá ní oògùn sì wà lára ẹ̀ ó ti expire oògùn bá yàtọ̀ sáwúre tẹ bá fẹ́ sọ oògùn bá kó dúró lára bí kéèyàn máa fi oṣù méjì máa rí níwẹ̀ ni níbo wá là ń lọ ṣé òun lọ sójú ogun ni kí là ń bá kiri ẹni tó bá fẹ́ kú àmọ̀ kú ọlọ́mọ àjà kúkú yà tábà yọ ọwọ́ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kí ló mú èèyàn tó sọ pé òun sáré owó oògùn bá yàtọ̀ sírú àwọn tẹ́ sọ nílùú òyìnbó yìí táwọn èèyàn bá wá tá bá fẹ́ sọ oògùn bọ́n
tán bá ṣe síra wọn tán wọ́n tún gbọ́dọ̀ fún wọn ní extra tó bá tó bí 2 months tán ti kúrò ní Nàìjíríà ẹ tún kọ́ wọn bá ń ṣe tún máa padà lò. Omi wà tó ṣe pé ọjọ́ tán bá fẹ́ jáde ni wọ́n máa bu ọṣẹ ni táwọn fi wẹ̀. Ṣẹ́gẹ́tì bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n gbogbo wọn yẹn kí ni eré bí ó ṣe dá àlàwáṣà eré bí ó ṣe dá àlàwáṣà kí ni mò ń wá kí ni ó lè yìnbọn sí mi kí ló fẹ́ kọjú ìbọn sí mi nǹkan kan wà láyé ó di ọjọ́ tí ọdẹ bá jí láàárọ̀ kùtù tó gbé ìbọn tó lálàǹgbá ló fẹ́ máa pa kiri lónìí kó tó lè kọjú ìbọn sí mi. O ò lè kọjú ẹ̀ sáà wa àti bẹ́rù mọ́lẹ̀ múlẹ̀ débẹ̀ ṣùgbọ́n máa hùwà bàjẹ́ ìwà bàjẹ́ ò dáa so that is that. Ọ̀dà ẹja wa wò báyìí. Okay. Mo ti sọ lórí ètò mi torí ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo kan wọ́n á máa tan àwọn aráàlú òyìnbó wọ́n tàn wọ́n wálé wọn á ní kán wá gbafá. Èmi ti sọ lórí ètò mi babaláwo kankan tó bá ní kó máa bọ̀ Nàìjíríà kó wá gbafá jẹ́ n kí n máa mọ̀ o. Torí nǹkan tó yẹ kí n máa sọ bẹ́ẹ̀ ni wípé babaláwo kan lórí ètò mi ó kó ifá fóbìnrin kan 15 million ló gbà lọ́wọ́ ẹ̀. Ìgbà tó kó fàyè fóbìnrin ó ṣàlàyé fóbìnrin pé tóun bá ti kó fàyè tán obìnrin á máa kówó nídìí fàyè àbí. Kò sọ bẹ́ẹ̀ o. Ẹgbẹ́ wa ló dé tó fi kó ó ní ifá ó lóye kó gbafá. Lóbìnrin yẹn náà bá wá láti Amẹ́ríkà. Obìnrin yóò sọ nǹkan kan fún mi o. Ẹ máa gbé tòmí dáadáa ẹ̀yin tẹ́ wà níbikíbi tó bá wù kó lókàlùkù bá jẹ́ kó ìbá jẹ́ Ìbàdàn. Ẹnikẹ́ni tó bá gba orí ètò mi kọjá tó bá ní nọ́mbà àwọn oníṣẹ̀ṣe tí mo bá gbé wá lọ́wọ́. Ẹ dákun mi ò fààyè lẹ́fẹ̀lẹ̀ kankan láti máa kówó fún babaláwo pé mo fẹ́ gbafá o. Ló bá ní ifá yọ sí obìnrin yẹn. Ó ní gbogbo bó ṣe ń gbé ifá yẹn janlẹ̀ bó ṣe ń gbé janlẹ̀ ifá ní sàǹjọ́sá. Wọ́n jẹ́ kẹ́mi mọ̀ nǹkan kan obìnrin yẹn dẹ̀ lu ọ̀sẹ̀ 3 ní inú ilé ẹni yẹn. Ṣé rí pé Ọlọ́run tiẹ̀ bá mi ṣe débi pé kò tiẹ̀ lè lọ lo oògùn fún ẹni tó wá yẹn kọ́ lọ tó lọ bá sùn kọ́mọ́ lọ di pé ó di gòǹbe. Mo lè sọ fóbìnrin yẹn nígbà tí ó pè mí mo ní wáyé tẹ́ ẹ fi pè mí èèyàn tẹ̀ wá láti odidi yẹ̀yìn Amẹ́ríkà láìsí mugun wáyé tẹ́ ẹ fi pè mí pé èèyàn ti tẹ̀ wá o ó ní kí n wá gbafá o ìgbà tẹ́ wá gbafá tán tí yẹ̀yìn wá sí pé wọ́n gbá yín ní 15 million lẹ́ wá ń pè mí. Kí ló dé tí ifá yẹn ò ṣiṣẹ́ ni. Ọmọ wa níbo náà ṣe kó ifá yẹn fún yín wọn náà kàrà gé díẹ̀ nu orí báyìí ni. Ó bọ́ sọ́wọ́ gáì ni. Ó bọ́ sọ́wọ́ gáì ni ṣé kì í sòótọ́ fún yín. Mo sọ̀rọ̀ kan lọ́jọ́ kan mo ní babaláwo tó bá ti wà àkáǹtì ẹ̀ sóyè yín tó bá ti bá yàtọ̀ sí pé àwọn èèyàn bù lówó tó bá ti bá owó tó kọjá 50 million láàkáǹtì ẹ̀ ó lè ní níbo ló ti fẹ́ rí wọ́n lè kọ́lé fún ẹ wọ́n lè gbé mọ́tò fún ẹ iṣẹ́ yẹn báyẹn ń ṣe yẹn tó bá ti ń ṣe díẹ̀díẹ̀ tó bá ti ń lé sórí ẹ̀yẹn ni wàá máa fi jẹun tí wàá dẹ̀ máa tọ́mọ níbẹ̀ ebi ò dẹ̀ nípa ẹ́ yes ṣùgbọ́n táwa bá ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò gbàgbọ́ látàrí wípé ẹlòmíín láìkì irọ́ gan ó láìkì irọ́ so gbogbo àwọn pé ká máa lọ afẹ́ lọ gba fáwọn kó 15 million naira kí náà fi bọ́ fàyẹn fún ẹ tí wọ́n fi màálù náà fi bọ́ náà bóyá ènìyàn náà lọ rà fi bọ́ fàyẹn tó kó 15 million kalẹ̀. Kò sọ nǹkan kan tán fi bọ́ so 15 million naira ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀ nígbà tó wá dá Amẹ́ríkà tán lọ́wọ́ á pè mí wípé ẹni báyìí báyìí gba 50 wọ́n á pe babaláwo yẹn wá ní nǹkan tí àwọn rà pọ̀ wọ́n lẹ́ran 10 láwọn rà. Ogun máa ń ja ènìyàn gan. Bàbá mo fẹ́ kẹ́ ẹ bá ń tàn mọ́lẹ̀ sórí ọ̀rọ̀ Ifá gbígbà torí mo mọ̀ pé òótọ́ yìí àbá lẹ́nu yín. Bàbá ẹ máa ń tó ṣẹlẹ̀ orí burúkú lobìnrin fi ń gbafá. Orí burúkú pátá gbà lobìnrin fi ń gbafá. Obìnrin ò lè gbafá lọ́wọ́ èmi mi ìdẹ̀lé lọ síbi tóbìnrin ti ń gbafá. Ìbẹ̀rẹ̀ orí burúkú àtòpin yẹn ni. Mi ti bò. Ṣé kì í ṣe iṣẹ́ obìnrin ẹgbọ́n nísìn ẹ ló ní wọ́n mú irun díẹ̀ níbí yìí. Tọ́ èèyàn bá gbafá gbogbo irun orí ẹ̀ báyìí náà máa fá. Ṣé ti gbọ́? Ẹni tá wá mú díẹ̀ níbí tá mú díẹ̀ níbí tá mú díẹ̀ níbí tá mú díẹ̀ níbí tá ló ti gbafá wàá mọ̀ pé irọ́ ni. Lọ́dọ̀ tiwa tá bá fẹ́ kó fá fún yàn ibodè 3 la máa ń dé tá bá ń lọ gbódù. Ibodè kíní ibodè kejì ibodè kẹta obìnrin ò kì í débẹ̀. Obìnrin tó wá gbé fá tó ń lọ gbódù yẹn bó wá ní ó ṣe débodè kẹta tó fi sọ pé òun gbafá ìyẹn 1. 2 lọ́dọ̀ wa tá bá gbé èèyàn lọ téèyàn bá lọ igbódù òun fúnra ẹ̀ ló máa jòkó sórí ìtẹ́ lọ́hùn tá máa ka ikin fàyẹn lé lọ́wọ́ bí fàyẹn lé ní bó jẹ́ 500 16 la fẹ́ lò ń bẹ̀ 16 tá bá ti kó lé lọ́wọ́ ẹ̀ ní ó máa kó báyìí tó máa lù báyìí fúnra ẹ̀ ní ó máa lù
in tó bá ti yàn yẹn òun ló yàn obìnrin ò lè débẹ̀ yẹn báwo lẹ ṣe wá ṣe tóbìnrin fi gbà fá kán jáde wá kán wá ṣàlàyé ọ̀nà káwọn babaláwo mọ̀ bọ̀ kán jáde kán wá ṣàlàyé ọ̀nà tóbìnrin fi gbà fá ibodè mẹ́ta ni obìnrin ò gbọdọ̀ ibodè kíní èkejì ẹlẹ́ẹ̀kẹta yẹn obìnrin èèwọ̀ tẹ́wọ́ babaláwo yẹn ẹ̀mú débẹ̀ ìgbà tẹ́wọ́ obìnrin ló bí òrò obìnrin ò mọ̀rò ìgbà tó wá débẹ̀ yẹn tó wá mú jòkó ó tó lu kí n fà yẹn ni àbáwọn babaláwo yẹn ló bá wọ ẹni yẹn tán bá lu fá só gba fá nìyẹn kò gbà á ṣe ti gbọ́ ọkùnrin ni mo rí tó ń gba fá tó bá jó obìnrin tí ogun ń jà bóyá iṣẹ́ ẹ̀ ò lọ bí àkòrò lórí ọkọ wọn ni kó lọ wá ẹni tó kó lọ fẹ́ ẹni tó bá gba fá kì í ṣe kó lọ fẹ́ babaláwo bíi ti bò ó lè fẹ́ ọkọ ọkùnrin yẹn kó lọ kán lọ sọ́dọ̀ babaláwo kan kó fá fún wọn kì í ṣe pé dandan kó lọ fẹ́ babaláwo tó ń ṣiṣẹ́ ṣègùn tó rárá nǹkan tá ń ṣe tán tó fi ń dó àwọn obìnrin olóbìnrin kiri nìyẹn tá sọ fún wa pé babaláwo oníṣègùn alágbára ọkùnrin kan ni ó mọ ṣé gbogbo babaláwo tó gba fá ló lágbára ni agbára ẹ̀rọ wo lẹ níta. wọn àmọ́ pè ní ọmọ àyàfá. àyàfá pẹ̀tẹ̀bí Ọ̀rúnmìlà ló yẹ kó ṣe tí wàá jòkó síbí irọ́ ni ibẹ̀ lẹ́lòmíì ti kówèrè tóbìnrin yóò tún padà sí kú pa ẹlòmíì nígbà tí ó bá ti sì tó sì fẹ́ tó jẹ́ kẹ́ni ẹlẹ́ni rìnrìn àjò ẹ̀ bó ṣe kó rìn sọ fún pé kó lọ fẹ́ ni tó bá nífá tó bá dẹ̀ ti mọ̀ pé òun ò lè ṣe ẹ̀ tó bá ní àwọn fẹ́ gba fáyín èmi ò lè kó fá fún ẹ tó bá ti lè fẹ́ ni tó nífá kó máa lọ ṣé rí òótọ́ tí a máa sọ yẹn babaláwo wòlíì ara àwọn àfáà òun ló ń dalé ayé rú ẹjẹ́ a máa tíra àti máa sòótọ́ yẹn fáwọn ènìyàn ẹni tí ò bá ti gbà ẹ́ gbọ́ kó máa lọ ó tọ́ ni kó máa lọ máa torí ní tó fẹ́ jẹ kó bọjọ́ ọ̀la ẹ jẹ́. ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan tán ń bẹ gan tá a bá wò dáadáa ṣé gbogbo àwọn tó bá ti gba fá lè di babaláwo ni. irọ́ bíi ti bò. ààrẹ ẹni tó gba fá ẹni tó ra mọ́tò ẹlòmíín ra mọ́tò ẹ̀ ó fi ń ṣe business ẹlòmíín ra òun wà ní private bọ̀rọ̀ ifá ṣe wà ní. àwa bá irú mi báyìí sìn mo gba fá mo tún kọ́ṣẹ́ ifá mo ń dá ọ̀pẹ̀lẹ̀ mo fi tèmi ń ṣe business tí mò ń ṣe mi. business gan ni fá. business tí mò ń ṣe mi ṣe fọ́lọ́run. ṣé business ni fá ni. àṣẹ mo ta ni mọ̀rọ̀ lọ́ọ̀ rí tí mo sọ pé mo ṣe fọ́lọ́run. business ni fá. ọ̀hún náà business ẹni tó lóun kàwé tó graduate tó ò ríṣẹ́ tó lọ kọ́ṣẹ́ awo ó wá lọ́lọ́run pè é ọlọ́run wo ló pè é. àjẹpé business gan church gbogbo ẹ̀ pátápátá àti jẹ ni. bíi ti bò. òun náà ni mo sọ. aládé. gbogbo ẹ̀ pátá ìwọ ni pásítọ̀ ìwọ ni babaláwo ìwọ làáfáà ọ̀nà àti jẹ ni. ọ̀nà àti jẹ ni òtítọ́ ni mò ń sọ fún yín. tí ogun bá jà gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan pé mo lọ church tán sọ fún mi wípé kí n lọ gba fá kí n lọ máa ṣiṣẹ́ ìṣègùn ìgbà tí mo jòkó tí mò ń ṣiṣẹ́ ìṣègùn yẹn mò ń rí owó níbẹ̀ ìgbà tí mo mọ̀ pé mo fẹ́ máa ṣe fọ́lọ́run kí ló dé tí mò ń gbowó ó yẹ kí n máa dáfà yẹn fún wa lọ́fẹ̀ẹ́ ká máa lọ kí n máa ṣiṣẹ́ ni ṣe ti gbọ́ ṣèbí láyé àtijọ́ àwọn bàbá wa tán ń ṣiṣẹ́ awo yìí wọ́n ń ṣiṣẹ́ oko ẹlòmíà ní bísínẹ̀sì míì irú ìrọ̀lẹ́ báyìí ni wàá ṣẹ̀ṣẹ̀ rí wọn tán bá yín dáfá tán bá yín ṣe nǹkan tán bá fẹ́ ṣe wọ́n tún bá ti wọn lọ ẹ bèrè ẹlòmíì lọ ni wọ́n gbọ́ pé bàbá ò tí ì dé látòkó gbọ̀gbà tó yá tàwa náà wo pé ká máa mọ dáná ẹ̀ sí ẹ̀ à ń fi rọ́ díẹ̀ àfikún àṣegbá àfikún àjòkó àbẹ̀rẹ̀ sí ní jẹ́ àìmọye ohun tí Ifá sọ tí a sọ pé Ifá sọ. àìmọye nǹkan tí Ifá sọ. táwọn èèyàn máa sọ pé Ifá sọ bẹ́ẹ̀ ókè ẹni tó dá fá nísìnyí tó sọ pé Ifá ní kóbìnrin yẹn lọ gba fá ṣé Ifá ló sọ fún ọgbọ́n orí ẹ̀ ló lò yẹn ọgbọ́n orí ẹ̀ ló fi gbowó lọ́wọ́ ẹni Ifá kọ́ ló sọ pé kóbìnrin lọ gba fá. 19 ni àwọn. bẹ́ẹ̀ ni àwọn ti láwí nìyẹn àwọn nìyẹn so bó ṣe jẹ́ ọgbọ́n orí ẹ̀ lásán ló lò. ọgbọ́n orí ló lò ó fi mú mọ́lẹ̀ ni Ifá ò lè sọ fún ẹ pé kóbìnrin lọ gba fá arábìnrin míì náà tó kó fá fáwọn dìdìrín kan wọ́n dẹ̀ tó lọ sí wọ́n lọ sọ̀dọ̀ mo débì kan lọ́jọ́ kan wọ́n bá ní ó yá olúkúlùkù ẹni tó bá ti mọ̀ pé ó nífá ẹ wá máa mú kíní kẹ́ máa jẹ́ o ló bá fẹ́ ń bá ní ẹjọ́ ta ló kó fá fẹ́ yín ló bá dáhùn pé ìyá alágbájá kan ni mo lẹ́yìn ò lè bá wa jẹ ń bí o. ẹ lè sọ bẹ́ẹ̀ babaláwo ni wọ́n pé babaláwo mo ní owó ìjẹ́ ẹ̀ pé yeye láwo ẹ sọ pé èmi mo sọ báyìí ìyìn tó bá fẹ́ dà kó lọ dà ẹ ò lè bá wa jẹ níbí lẹ́vù ẹ ò jọmọ́ ti wa kó lọ gbafá lọ́wọ́ obìnrin awájòkó láwùjọ olónífá dání ta ló kó fá fún obìnrin yẹn débi pé ó ń kó fún ẹ. àwọn á ní ìyá ní fámọ̀ ni. ìyá onífá wo
mo bẹ́ẹ̀ nìkan fà á lọ́jọ́ kan tá a jòkó tó mú ọ̀run fá tó mu dání báyìí tó fi sílẹ̀ ọ̀fẹ́ tọ̀tún lè mọ́ tó bá tọ̀tún lè tá lè ṣẹ̀dá ẹ̀ kí ló ń ṣe ẹ́ ṣe gbọ́ mi bẹ́ẹ̀ yẹn àwa tá a jẹ́ babaláwo là ń dá go slow lẹ̀ àwọn pásítọ̀ ló ń dá wàhálà lẹ̀ àwọn àfáà náà ló ń kọ̀ sí go slow ṣe é tọ́lọ̀ bá ti fẹ́ kílé ayé tùbà kó tù sẹ́ akọ́kọ́ kílé àwa mẹ́tẹ̀ẹ̀ta ikú láyé. irú àwọn ẹ̀yin wo ní ọ̀kọ́ kílé. àwa là ń bá ayé jẹ́ irú ẹ̀yin wo ní ọ̀kọ́ babaláwo àfáà àti pásítọ̀ wòlíì generally tọ́lẹ̀ tí ayé bá fẹ́ parun lónìí orí wa ni ká ti bẹ̀rẹ̀ ó tọ́ mo sọ fún yín o ó kẹ́ níṣẹ́ ẹni tó gbéra bàbá tó ní kéèyàn kó 15 million fún kó fi gbafá kó fi wá fi gbafá lọ́wọ́ òun ẹ wò ó náà ṣé ń tán ṣe ṣàbọ̀nbayé jẹ́. ó ń ba ayé jẹ́. ok iṣẹ́ yẹn padà já ṣáà pé ó ti jẹ́ tán lẹ́ẹ̀kan obìnrin tó gbà yẹn níṣẹ́ á máa fi èpè ránṣẹ́ sí èpè kéékèèké ní mọ́ ọmọ gbére bó ṣe wà ó lè rò pé kò ní mọ̀ ó mọ̀ tí ò bá jà lórí ẹ̀ yóò jà lórí ọmọ àbí ìyàwó èpè tó ń ṣẹ́ fún yẹn lẹ́yìn náà nísìnyí ṣé pásọ̀ tó sọ pé òun ríran rí ìyàn ọjọ́ kan mo lọ lé lédì kan èmi lédì yẹn ń bí friend ara wa lẹ́kọ̀ọ́ mo bá débẹ̀. mo jẹ́rìí yẹn sọ̀rọ̀ lédì yẹn ń bá owó ọmọ kò tí ì bímọ mo bá rí ọ̀já tán fi ń pọn ọmọ mo rí kinní bí asọ́ọ̀lù tán fi ń bo ọmọ yẹn níbẹ̀ mo rí kinní kan bíi bèbí báyìí lẹ táwọn ń tà táwọn tó máa ń bá àwọn òkèrìkà wà yẹn tá máa ń gbé sínú ilé yẹn mo bá gbé pé kí lágbájá kí ló ṣẹlẹ̀ ó náà fi ṣe ṣẹ́gun fún àwọn ní chọ́ọ̀chì ni mo ní báwọn náà ṣe sọ ó náà sọ pé gbogbo àwọn tó bá ti ń wá ọmọ ká lọ rọ̀ já wá kára sọ̀lù ká sì ra kẹ́ni ká wá gbé pọn ká wá máa kọrin máa fọwọ́ gbé máa fẹ̀yìn gbé máa gbọ́ ọmọ mi gẹ́gẹ́ má jèrè ọmọ mi mo wá fọ́ lẹ́rán ó láàdì tán mo lọ́ọ́ dà ní ẹ̀ o mo ní kí inú àgàn mọ̀ bá bàjẹ́ la ṣe ṣàdúrà fún pé ìwòye ọdún tó bọ̀ ó gbọ́mọjó àkọọ́lẹ̀ ti wà. mo ní láyé àtijọ́ mo ní lọ bèrè lọ́wọ́ àwọn màmá mo ní tóbìnrin bá wà nínú oyún tán bá ra gbogbo ẹrù ọmọ pátápátá wọn gbọ́dọ̀ rọ̀ já. ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó bá jẹ́ àgbààgbà ẹni tó bá lágbà ńlé kó tọ́ lọ tí wọ́n bá bímọ sílé ayé tán ọjọ́ yẹn àbí ọjọ́ kejì náà tó lọ rọ̀ já ẹ rọ̀ já ọmọ pamọ́. ẹ wá wo pásítọ̀ tó ní kó lọ̀rọ̀ já wá wọ́n ní kẹ́lòmí lọ sórí òkè àgbàdúrà títí ẹ porúkọ Jésù mo lọ prógráàmù kan ní ṣọ́ọ̀ṣì nígbà tá a sì ń lọ sí ṣọ́ọ̀ṣì ọlọ́mọ ní sùúrù láyé o ló bá jáde ó ní ẹ̀mí Ọlọ́run sọ fún òun wípé gbogbo ẹni tó bá wà nílé ìjọsìn tó bá wá ọmọ kó máa jáde pẹ̀lú 10,000 naira pé Olódùmarè sọ pé ó fẹ́ sílẹ̀kùn ọmọ fún wọn wá wo ojú ọ̀tá yẹn ní ṣọ́ọ̀ṣì ni wọ́n bá line up lọ́ba ẹ̀ 10,000 you are blessed Ọlọ́run yóò yọ̀ǹda mọ́ fún ẹ ọmọ bíi ti Samuel ọmọ bíi ti gbà kan ọmọ bíi ti kankan ọdún tó tẹ̀lé tá a ṣe kò sẹ́ni tó lóyún nù wọn. sọ́lọ́run ló sọ lóòótọ́ tó bá jẹ́ Ọlọ́run ló sọ yóò lóyún yẹn ibi tí mò ń lọ gangan nìyẹn tó bá jẹ́ Ifá ló sọ yóò lóyún Ọlọ́run ọba ń gbọ́ tó bá jẹ́ Ifá ló sọ yóò lóyún tó bá jẹ́ òótọ́ náà ló pera aláfáà gidi ni tó bá sọ bóyá Kùránì ló sọ fún ẹ bóyá tẹ̀síbí ló sọ fún ẹ bóyá ó tẹ̀yàn rìn ni nǹkan gbọ́dọ̀ wá sí ìmúṣẹ ṣùgbọ́n ìgbà tó ṣe pé irọ́ wa ti pọ̀ ju òótọ́ lọ irọ́ wa ti pọ̀ ju tó bá dọ̀dọ̀ ẹlòmíì kò sí nǹkan tí wàá bi léèrè tá lóun ò mọ̀ láyé àti babaláwo àti pásítọ̀ bẹ́ẹ̀ ni ò lè dọ̀dọ̀ ẹlòmíì bàbá kan pè mí náà ó lóun wá ó ní bóun ṣe wà yẹn ó lóun máa pe pásítọ̀ kan tó bá ti pè é ó ní tó bá ní kó gbàdúrà ó lásọba ó ní bàbá ó lóun wá irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó máa ríran no ìyá kan ló sọ bẹ́ẹ̀ fún mi pé kó máa ríran pé chọ́ọ̀chì lòun ṣe nílùú òyìnbó pé òun dẹ̀ fẹ́ máa ríran gidi mo ní ìyá ṣe fẹ́ gbọ́ mi ó ní bẹ́ẹ̀ ni mo lè mi ò mọ̀ o ó ní ó ní bọ̀tì bàbá kanakana ó láwọn nǹkan tẹ́ ń ṣe ẹ ti bá mi ṣọṣẹ àwúre tẹ́ ti ṣe gbogbo ẹ̀ náà tẹ́ ti ṣe ẹlòmíín wáṣẹ́ ṣiṣẹ́ fún pé kó lè ríṣẹ́ yẹn ó ní eléyìí mo ní màmá ó ní mo máa ń bá a pàdé nínú àkáǹtì ìgbà tèmi ò wẹjú mi ò ṣe é rí mi ò lórí kò sẹ́ni tá bá bi mí mi ì ló fún rí mi ìwà lè ṣe fẹ̀yìn sí pé ó máa ṣiṣẹ́ ṣùgbọ́n tó bá yẹ pé ẹ wà ní Nàìjíríà máa kọ́ lé yín lọ́wọ́ láì gba 5 naira ẹ lọ ṣe tó bá ṣiṣẹ́ fún yín déédéé tí ò bá ṣiṣẹ́ dé fún yín déédéé torí èmi ò ní gbàgbọ́ sí that is me. Oníṣẹ́ èèyàn bíi ti yín sì ń wàṣá mo ló wà ó bẹ́ẹ̀ mi ṣe fẹ́ nìyẹn torí mi ìfẹ́ nǹkan tó máa di ọ̀la táwọn ọmọ mi á jáde ká wá rìn ìbápàdé ká sọ pé ẹ̀ṣẹ̀ tí bàbá yín dá ló ràn lórí yín
ní tí mò ń sá fún nìyẹn mi ìfẹ́ ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti jìyà tìtorí ọmọ tó máa tún padà jìyà lọ́wọ́ ọmọ. mi ti bò. ẹ nà àṣebá ọmọ tó ń ṣèpè fòbí ẹ ẹnìkan wà nílùú iná ó lọ títí kò rọ́kọ gba gbogbo ibi tó ń dé wọ́n sọ fún pé ìyá ní tí bàbá àti ìyá ẹ ṣe fọmọ ọlọ́mọ ló ń jẹ ṣé kò ní máa gbé àwọn òbí ẹ ń ṣépè. agbó wọn ṣépè kò sí ní tó ṣe tó lọ free ẹnì yẹn máa jìyà ẹni sá. so bó ṣe jẹ́ nìyẹn bàbá. a jẹ́ pé nǹkan nǹkan tá a sá ń sọ òní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo yẹn onírọ́pọ̀ nù wọn. generally 100% wa bóyá lálẹ́ rí 10% yé sòótọ́. inú àwọn babaláwo ẹ̀yin babaláwo lẹ́mọ̀ tó sọ̀rọ̀ yìí. a lè rí 10% irọ́ ti pọ̀ jù. bíi ti bò. ìyìn tó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ṣe kò ṣe. ẹ máa tó yẹ kán ṣe ó yẹ kán máa pè wá ní one after the other ká máa ṣe interview fún wa kì í ṣe orú interview yìí o. wàá kó instrument ẹ̀ dá ní ọ̀pẹ̀lẹ̀ wàá wá kó lọ bóyá house of assembly ló ń lọ àwọn sójà ti kẹ́gbá ẹni pé tó padà sápúlé bàbá ẹ̀ ò níye àwọn sójà ó ti kó ẹgbá á wàá sọ fún pé bóyá ẹnìkan ló jòkó níbẹ̀ ó yá kó ifá ẹ̀kọ́ kan orí ẹ̀ ó yá da tó bá ti wá da sọ́n tó rí tó bá ti fèèlì wọ́n ní kó lie down wọ́n dè mọ́lẹ̀ wọ́n fún ní kòbókò tó bá sọ pé àná ìgbà tó ń fèèlì oúnjẹ kòbókò ẹni tí ẹ máa dọ̀dọ̀ ẹ̀ tẹ́ máa pè tá lòun ò tiẹ̀ gbọ́n tóun ò ṣe babaláwo orí kò níye nítorí kan ṣe nìyẹn ẹ rí i pé even tó tún jẹ́ tá bá tún ṣe tà babaláwo tá ká bẹ̀rẹ̀ lórí wa tá bá ṣe tán ká padà sọ̀dọ̀ àwọn pásítọ̀ sẹ́ẹ̀rí ká tó parí ọ̀dọ̀ àwọn babaláwo yẹn àìmọye ṣọ́ọ̀ṣì tán ti máa tì. ẹ lè gbọ́ fíìmù irọ́ ni mo lẹ́yìn oh god ó kà ipá wa lágbára àti ṣerú kan bẹ́tà ipá agbára ó wà ní ẹ lọ try tí mo sọ yìí ẹ ní gbọ́ hallelujah ní ṣọ́ọ̀ṣì míì ìwọ tó ń ṣe pé bí akéne you are man of god ẹ̀mí ọlọ́run rán ẹ níṣẹ́ kíní kan o kò sẹ́ni tó gbóhùn ọlọ́run mo bá dá ọ̀pẹ̀lẹ̀ mi èmi ni mo máa pe odun fá tó wà ńlẹ̀ ìwọ náà ni wàá gbàdúrà tí wàá ní wo sọ báyìí language wo èkìtì ń ṣe fá ìlú oríṣiríṣi nílẹ̀ yorùbá ló ń ṣe ààrẹ tó wà nílùú òyìnbó ṣe báwọn òyìnbó náà ti ń dáfá nísìnyí tó bá ṣe ń dáfá yẹn nísìnyí ṣé èdè tí ifá sọ sétí àwa níbí yẹn sóun ló sọ sétí àwọn òyìnbó ọlọ́run ni ó ba gbogbo wọn jẹ́ pẹ̀lú rọra dáadáa tó pa kiri ó ń gbóhùn ọlọ́run. o ti máa ń gbọ́ dáadáa ìdí tí owó tó wà mọ̀ ìyá mi lẹ́nu ni pé pásítọ̀ mi yóò sọ wípé olúwa sọ pé kéèyàn mẹ́ta ó jáde èèyàn mẹ́wàá wà jáde fún ṣé olúwa ó yẹ kó dá àwọn méje tó yẹ kó dá méje padà. àtijẹ́ ẹni àtijẹ́ ẹni kò sí nǹkan tó fẹ́ ṣe tójú bá ti mọ́ ẹ mọ̀ níbi táwa èèyàn gọ̀dé tẹ bá rí pásítọ̀ mi nísìnyí sọ pé program abẹ̀rẹ̀ láago méje o gbogbo àwọn èèyàn ti mọ sá eré lọ ṣẹ́rí aago méje yẹn ó lè jẹ́ ìgbà yẹn pásítọ̀ àṣẹ mú ìyàwó ẹ̀ wọlé láṣẹ máa bá sùn àbí kó jẹ́ ìgbà yẹn láṣẹṣẹ máa wo fíìmù tá kẹsẹ̀ tá po tí ìṣẹ́gbẹ́ bàbá máa ṣe àwọn èèyàn máa sáré girigiri tán bá tún close ní ṣọ́ọ̀ṣì tán ẹlòmíín lè fi ẹsẹ̀ rin ibi tó ṣe pé ó ń lọ bí 10 mile tí ó ń padà lọ lé ẹ máa gbọ́ ṣẹ́rí níbi tí àwa rìn dé tá a wò ó kò bí dandan kéèyàn kú sí ṣọ́ọ̀ṣì kó tó rí ìgbàlà. so gbogbo wàhálà tá à ń ṣe kiri yẹn ó ti pọ̀ jù wọ́n mọ̀ nìkan lọ sọ́ọ̀run nílùú wa ó dẹ̀ ń bọ̀ wọn àti ọmọ ẹ̀ mọ́tò dẹ̀ gbá wọn wọ́n dẹ̀ kú ṣékèṣe ṣọ́ọ̀ṣì náà ti ń bọ̀ ó pọ́sibù ká máa lọ sọ́ọ̀run yẹn kíkù yẹn fò lórí wọn o wọ́n dẹ̀ kú dànù sọ́ọ̀rì lásán ni mọ́lẹ́ni tó lọ rí òkè kan ní ṣọ́ọ̀ṣì kan mọ́ forúkọ bò láṣìírí ó gbà àwẹ̀ títí tó ní ọ̀sà ibẹ̀ ló kú sí ṣe àwa sọ pé ó dọ̀run ẹ má wọ́ọ̀rì. ẹ mọ nǹkan tó ti ẹ̀ mọ́ yà mí lẹ́nu wọn á ní bóyá ìyàwó obìnrin míì kò ní bùjókòó pé bóyá obìnrin ò rọ́kọ fẹ́ tàbí ó níṣòro ọkọ wọn wà lọ ṣọ́ọ̀ṣì kan wọn á ní kó lọ ra àpótí wá. wọ́n fẹ́ máa fi jókòó. yóò jókòó sí àpótí àwọn àkó fúláwà lé lọ wọn mọ ti ṣe ibùjókòó fún wọ́n ṣe bẹ́ẹ̀ nìkan tó súnmọ́ mi dé oní kò tí ì lọ́kọ. mo ló ti fẹ́ rí àkó fúláwà tí wọ́n kàn fi ràgá sí ṣọ́ọ̀ṣì ni. wọ́n á ní kó lọ ràgá wá. wọ́n fi ràgá sí ṣọ́ọ̀ṣì ní gbogbo wọn yẹn iṣẹ́ ọpọlọ ni ẹ mọ̀ iṣẹ́ ọpọlọ lójú tó ń ṣe babaláwo ó ń ṣe àfáà ó ń ṣe gbogbo ẹ̀ ọpọlọ lójú bẹ́ẹ̀ ọpọlọ yẹn má jẹ́ ó pọ̀ jù débi pé yóò affect iṣẹ́ yẹn. mo ṣe fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin èèyàn ó lè má jòrí ètò mi o ṣùgbọ́n tẹ máa ń gbọ́ ètò mi tàbí ibikíbi
má jẹ́ kí pásítọ̀ kankan rí náà kú sí ọ o ẹ wò àwọn babaláwo míì tá bá ti gbọ́ pẹ̀lẹ́ jẹlẹ̀ báyìí wọ́n á ní kú làwọn rí Ọlọ́run ní irọ́ ló ń pa o wọ́n ní kó tètè wá ṣe ìràpadà báyìí ìràpadà ni yóò sì wá rí ìyá láyọ̀ owó ní mú kí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ míì Nàìjíríà àdàmọ̀dé babaláwo àdàmọ̀dé kínní yóò wá ní kí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ míì ní pásítọ̀ ọmọ sọ fẹ́ lómi pé òun rí àkọ́bí ọmọ ẹ̀ ká àkọ́bí ọmọ ẹ̀ má lọ kú òun rí pé kíkíní kan má lọ sàkọ́bí ọmọ ẹ̀ mo bá mo fẹ́ kẹ́ bá ń sọ̀rọ̀ yìí wọ́n ti fi kíní ìlú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jìbìtì pé wípé àwọn rí náà kú ikú làwọn rí o àwọn rí wípé business ti ń ṣe yẹn ikú làwọn rí sí. ẹ̀rù kan ń bà wọ́n ni ṣe rí kò sí ìgbà tí mọ̀ kò ní kú ṣùgbọ́n téèyàn bá lóun ríran ikú sí ẹ ó yẹ kó o sọ fún pé bàbá ikú kankan ò ní pa mí bó dẹ̀ jẹ́ bàdà bó jẹ́ bọ̀dà bó jẹ́ àti ṣé ti gbọ́ mi ikú ò kì í ṣe nǹkan téèyàn lè sọ pé gbogbo ìgbà lòun mọ̀mọ́ rí bẹ́ẹ̀ yẹn wọ́n ti rí i pé lọ́jìkì tán lè gbà wọlé sí wọn lára gbowó lọ́wọ́ wọn nìyẹn olúkúlùkù ló ń sáré ara ẹ̀ òun tó sọ fún òun rí ikú sí ìyàn táwọn bá bèrè sí ọ̀rọ̀ ara ẹ̀ kí ló mọ̀ pọ́n mọ́ rí sí òun. ìyẹn babaláwo. ẹ ní àwọn èèyàn ṣe rí àwọn èèyàn tó ń bá wa bóyá wọ́n ń bá wa bóyá wọ́n ń dífá lọ́wọ́ wa àbọ̀ ń gbàdúrà lọ́wọ́ wa àbọ̀ ń ṣe kíní àwọn àyè káwà tán ti gbé wa lé tó ti pọ̀ jù. wọ́n máa ń rí wa gẹ́gẹ́ bí olódùmarè gẹ́gẹ́ bí mẹ̀sáyà ẹ̀sọ́ lọ́hùn. ogun tó ń ja ẹlòmíì burú ju tàwọn tá à ń ṣiṣẹ́ fún. ọmọ pé bàbá o ọmọ tí ò dúró kéré báyìí lọ ọmọ pé bàbá. sẹgẹtì bẹ́ẹ̀ yẹn sọ àwọn yẹn lá máa ń wo kíní ló ti pọ̀ jù gbàtẹ́ lómi bá ti ń sọ̀rọ̀ wọ́n ní kíní kan ni irọ́ ló wà ń bẹ̀ kọ́ lọ ń ṣàánú wa kọ́ lọ má jẹ́ ká bọ́ sọ́wọ́. àwọn yẹn ti wà ọ̀rẹ́dì iṣẹ́ táwọn ń ṣe nìyẹn wọ́n ro àtúbọ̀tán wọn fẹ́ mọ tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la bọ̀tì kò sí gbogbo nǹkan tó bá lọ sókè ó sì máa padà wálẹ̀ bó ṣe jẹ́ nìyẹn ó máa padà wálẹ̀ kò sí tó ní ìbẹ̀rẹ̀ tí ò lópin. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn tẹ́ wà nílùú òyìnbó ó lè má jẹ́ ìlú òyìnbó ó lè jẹ́ Nàìjíríà ètò tá à ń ṣe yìí ẹ máa gbọ́ o ìwọ ni kó o mọ̀ bó ṣe máa ṣe o ọ̀pọ̀lọpọ̀ babaláwo mi àti pásítọ̀ àtàfà mi wọ́n ti bá yí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì jẹ́ o babaláwo pásítọ̀ kan sọ fún mi òun gbàdáfẹ́ nìkan ọkọ̀ odidi ilé 100 million fún mo wá rẹ́rìn ọkọ̀ dédé gbàdúrà fún ọkọ̀ lé 100 million fún ọ àbọ̀ tí rí iná burúkú sí ṣé ẹ̀dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán bẹ́ Nàìjíríà tán fọdà àwọn pásítọ̀ yìí àwọn aráàlú èbó ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì fi ń gbéra mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ àtọ̀pọ̀lọpọ̀ babaláwo àtàwọn àfáà aráàlú òyìnbó yẹn níṣẹ́ tẹ́lómi bá ti lè gbọ́ pé aráàlú òyìnbó rèé àwọn ọgbọ́nṣẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú òyìnbó yẹn láwọn babaláwo ìkà yẹn àbí pásítọ̀ ìkà bí wòlíì ìkà kò sẹ́ni tí ò kí ń ṣe nínú wọn o tá bá ti rí pé ẹnì yìí ní owó dání wọn á lọ so oògùn burúkú tì í débi pé gbogbo nǹkan tí wọ́n bá ti bẹ́ nìyẹn sọ a máa gbọ́ sí wọn lẹ́nu person like me ẹ wò ó tabarẹ́ nìkan tó wà lórí pé ó wà nílùú òyìnbó tó sọ pé èmi máa ń dédé pè ń kí mo fẹ́ pè ẹ́ fún tó bá pè mí pé bàbá àjọ sọ̀rọ̀ tá a ṣe oníkan ó ló máa sẹ́ǹdì owó tó bá wù ẹ́ ó sẹ́ǹdì ẹ̀ tó bá wù ẹ́ máa sẹ́ǹdì ẹ̀ èmi á wá pẹ́ pé owó tó sọ pé ó fẹ́ sẹ́ǹdì yẹn for what mi lè pè tó bá ti di pé ẹnìkan ní òun fẹ́ bá ẹ ṣiṣẹ́ òní ó pè ẹ́ ọ̀la ó tún pè ẹ́ ó ní iṣẹ́ ò jẹ́ ká ṣe ni òun ṣe báyìí kí nìkan kí ló kà ṣe bó ti sọ titi ẹ̀ kó gbójú kúrò náà ìwọ ló mọ ó ti sọ titi ẹ̀ fún ẹ tó bá wù ẹ́ ó ṣe tó bá wù ẹ́ ó ṣe ṣùgbọ́n tó bá ti ń pè wọ́n léraléra ni wọ́n máa sọ bàbá yín gúùdù ó máa ń pè mí mo bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn. a ló ń pè mí. ó máa ń pè wá pẹ̀lẹ́ iṣẹ́ yẹn fi sọ́kàn o Ọlọ́run níjà ṣe kinní o ìjà no ebi ò kì í pè yàn. lórí ètò mi lọ́jọ́ kan ó ti lọ bí ọdún kan báyìí ó ṣe díẹ̀ ni ẹnìkan bá pè mí láti orílẹ̀-èdè kan ó ní babaláwo kan tí mo gbé wá sórí ètò ó lórí ìnà kú sóhun mo wá ní òkè ta ni babaláwo yẹn ó ní má wọrí sọ fún mi ìgbà tó wá dákọ ẹni yẹn fún mi mo ní kò sí wàhálà mo sì gbé fún mo sì pẹ́ nìyẹn nu wọn kọ́ ni má sọ fún ẹyin tẹ́ wàá lóyìn bẹ́ẹ̀ yé bẹ̀rù ẹlòmíì máa ń bẹ̀rù tẹ́ bá ti rí ìnà kú sí ẹ báyìí yóò ti sáré máa gbẹ jòlòjòlòjòlò ìran kú náà rí sí ọ owó ò lè sọ pé ọkọ̀ orí rẹ̀ kọ́ babaláwo tó rí ìnà kú sí ọ kọ́ padà sórí àtórí ọmọ ẹ̀. even tí babaláwo bá rí nǹkan tó le ó lọ́gbọ́n téèyàn máa fi ń sọ lágbájá ó dẹ̀ yẹ ká ṣe báyìí ó yẹ ká ṣe báyìí ó yẹ ká ṣe báyìí torí gbogbo oore téèyàn sá láyé kẹ̀mí ẹ lè gùn ni ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn kì í ṣe wípé kó wá lọ ríran kó wá ní kán máa fún ẹ ní mílíọ̀nsì tó pọ̀ lórí pé o fẹ́ ṣe ìràpadà fún yìí ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn iṣẹ́ olè ní iṣẹ́ náà. wọn láwọn fẹ́ sọ́nà fún táwọn bá sọ́nà fún ń sìn báyìí àwọn ìran táwọn rí sí
tó bá tètè ṣe ìwọ lọ́dẹ̀ kù sí lọ́wọ́ o bó ṣe ẹ̀dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran tí ọ̀pọ̀lọpọ̀ wọn rí yẹn ṣe rí tí ì bá ṣe pé àwọn tó yí àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n máa ń bẹ̀rù kò sí nǹkan kan tí ó padà ṣẹlẹ̀ sẹ́lómi kò sọ̀rọ̀ níbi ìran ikú anybody tó bá lóun rí ìran ikú àbó ń dọ̀pẹ̀lẹ̀ ń wo ikú gbogbo ẹ̀ ọmọ máa ń wo mọ kàn tiẹ̀ ni kó lọ kó ṣèrà padà tó bá fẹ́ kú yóò kú ẹ kú lórí ẹ ẹni tọ́jọ́ ẹ ò tí ì pé náà máa ń ṣèrà padà fún èrò mi mo sọ fún yín ọjọ́ ò tí ì pé ni tọ́jọ́ bá pé ó máa kú. ẹ dákun ibikíbi tó lúkálùkù wa bá wà nílẹ̀ tàbí ní diaspora àsìkò rèé tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ akéètì inú wa kó sí má jẹ́ kán gbá ẹ o ẹni pé kíkú má bàa pàkọ́ bí ọmọ ẹ̀ àwọn rí i pé ó wà ní àgbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ẹ láwọn rí i pé mọ́tò rẹ̀ lásìdẹ́ǹtì ẹ láwọn rí i pé o lè kó ṣọ́ọ̀bù ẹ̀ kíní kan ṣe lórí ọ̀rọ̀ àti jẹ iná ẹ̀yin ọmọ Nàìjíríà lórí ọ̀rọ̀ àti jẹ iná. tó bá ló lè fẹ́ kó ṣọ́ọ̀bù èèyàn tó lè bá lọ kó ṣọ́ọ̀bù yẹn tẹ́nìyẹn bá arrest ẹ Ifá tó sọ fún ẹ pé lè fẹ́ kó ṣọ́ọ̀bù ẹ wá lọ da ní kóòtù àwọn ẹranko tí wọn mọ tán ṣe ẹ máa pẹ́ lòmíì ó kàn wọnú ẹgbẹ́ tó ṣe ni kò mọ rules and regulation iṣẹ́ tó ṣe yẹn kò mọ òfin tó báàkì ẹ wá sọ fún yàn pé ó lè fẹ́ kó lé o lè wá lọ kó lè yẹn tọ́wọ́ ẹ bá tẹ̀ ẹ́ èyí tó kun ayé babaláwo yẹn bó lè jẹ́ wọlé àbáfá ẹ̀wọ̀n ni ó ti lò. lórí bí èyí mo kí gbogbo wa ẹni pé ilẹ̀ ti ṣú Nàìjíríà làwọn wà ẹ dákun ẹ wo kí gbogbo wa níbikíbi tá a bá wà kájà lórí babaláwo tí gbogbo yín máa fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹ̀ nídòrò mi àwísí mo kí wa nídòrò mi àwísẹ̀ ẹ wò yóò mọ dùn mọ́ wa jàre ọ̀sán gángan bá má kí kùtùkùtù ọba ìgbójúmọ́ kò ní mọ́ jàre kí balùwẹ̀ kọ́ mọ́ gbọ́ rẹ tiẹ̀ á mọ̀ mọ́ ṣe níbikíbi tá a bá wà gbogbo ẹ̀yin yẹn tẹ́ bá leave comment àwọn èèyàn tiẹ̀ ti ń béèrè nọ́mbà yín gan ẹ bá ń pe nọ́mbà yín àwọn èèyàn ti ń béèrè nọ́mbà yín babaláwo kankan ẹ bá ń pe nọ́mbà yín. 070 64 2084. ẹ pe nọ́mbà lẹ́ẹ̀kan sí. 070 64 2084. níbikíbi tá a bá wà á mọ̀ mọ̀ ṣe láṣẹ Èdùmàrè yóò mọ̀ dùn mọ́ wa yóò mọ̀ korò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè gbọ́ tí babaláwo kankan bá sọ fún ọ pé kọ́ mọ́ bọ̀ Nàìjíríà pé kọ́ wá ṣe kí ló ti ń pè náà kọ́ wá sáfá ọ ń parọ́ tán jẹ ní o. ní kó ṣẹbọ kó ṣe tutù fún ẹ kó kú olórí ẹ̀fí fálẹ́sẹ̀ yẹn kì í ṣe nǹkan tó lè ná wọn ju ìfún ẹlòmíì kò lè ná ju 50 naira eré àbímí kò lè ná ju 500 naira máa ní kó lọ ṣe bọ́jọ́ bá fẹ́ kan rí báyìí òyìyẹ máa ń yẹ ni. wọ́n ní ifá ọ̀fọ́rí o ifá kan babaláwo kan lọ́jọ́ kan lọ́ba dá fáfíìmì àtàbúrò mi bó ṣe gbé fàjẹlẹ̀ báyìí ó ní fà sọ wípé a máa ra lẹ̀ kan a máa kọ́lé síbẹ̀ mo wá níbo nílẹ̀ yẹn wà kí fájúwe bẹ̀ ó ní fọ́ sọ pàtó ọ̀dà kí wọ́n lọ sọ pé a máa rí mi ilé yẹn ó ní olúwa ó ní fà sọ pé mò ń kọ́lé alájà òkè kan báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ọ́fíìsì ẹ̀ àbí kí n fi kọ́ tán èmi àti ẹ̀mọ́ rí nà sí ìyẹn máa gbọ́ o a ní fà sọ wípé ó ń gbélé oríta tàbí kọ́ mọ́ jìnnà síbi tí odò wà tàbí kọ́ jẹ́ ilé alájà mẹ́ta tàbí ilé olókè àwọn babaláwo kan nù wọ́n ní Ifá sọ pé Ifá sọ pé ṣé o ní àkọ́bí ọmọ ni àbí kejì àbí kẹta ẹ máa wo àwọn géèmù búkú o géèmù àwọn tó ń sọ pé àwọn owó fá o ó lè sọ pé ó lè gbé fájẹlẹ̀ ó lè bá lè sọ pé ṣó ní àkọ́bí lọ́kùnrin ni àbí àkọ́bí lóbìnrin ìyẹn náà bá ní bàbá yẹn já náà kọjá náà ń parọ́ fún ọ ni. kò mọ fá kò mọ ṣẹ́rí tífá bá sọ fún lágbájá pé lágbájá wàá kọ́lé síbì kan tífá tèmi bá sọ fún mi máa júwe orí ibi tó fẹ́ kọ́lé sí ní tí wàá bá mẹ́ nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ kan báyìí ibi báyìí máa júwe ẹ̀ ṣé ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ṣó gbogbo wọn yẹn ilé mo lọ síbẹ̀ ọ̀dọ̀ babaláwo kan kò mọ̀ pé babaláwo ni mí mo dẹ̀ débẹ̀ mo jòkó mo ṣọwọ́ mi báyìí ìgbà tó gbá fámọ́lẹ̀ ó lé Ọ̀rúnmìlà sọ pé mo ń re pé mo fẹ́ gba owó kan báyìí pé àwọn ọmọ tó ń tẹ̀ka ni mí ni mo ní bẹ́ẹ̀ ni sà pé owó kan ń bọ̀ báyìí pé kíákíá ó yẹ bọ sílẹ̀ mo wá wò ó títí mo lẹ́ẹ̀pẹ̀lẹ́ sà ní ẹ̀ mo níṣẹ́ gbórúkọ mi ló ní orúkọ mi bíi ti báwo ó lóun mọ̀ mi mo lè mi náà pè ní kanaka òòsà eégún jọ bí aláya bí òkè wọ́n babaláwo ni mí o yọ́wọ́ ìyàlẹ́nu Ifá tẹ́ dálẹ̀ yóò sọ pé mo fẹ́ gbowó o ẹ ló kó ike fáwọn ó ní babaláwo ní awo ṣe bẹ́ẹ̀ fa mo ní kò yẹ káwo náà máa parọ́ mo lé mo yẹ èèyàn tó lè disguise wá mo ṣe disguise káwá dán yín wẹ̀wò bẹ́ẹ̀ ṣe fẹ́ẹ̀lì mo dẹ̀ ti wọ́n bá àpò mọ́ fún 2000 mo dẹ̀ gbé báàgì mi mo dẹ̀ get out mo dẹ̀ lọ
ẹ wò ó tí babaláwo bá ní torí pé fẹ́ dáfá wípé kẹ́ kọ́kọ́ fowó kan lẹ̀ ìmí àti ẹ̀mọ́ sọ 100,000 lówó fádídáhùn. mo mọ̀ wọ́n Nàìjíríà. ó fẹ́ bọ́ọ̀lù ọ̀tọ̀ ìmí àti ẹ̀mọ́ sọ ní tó o bá ti san 100,000 tàbí 95,000 tàbí 90,000 òun ní lè dáfá fún wọn. wọ́n ń parọ́ ọ̀tọ̀ jẹ ni o. irọ́ ni. wọ́n ń parọ́ ọ̀tọ̀ jẹ ni o. wọ́n ń parọ́ ọ̀tọ̀ jẹ ni o. sọ́kọjọ́ kọjá ètùtù yìí náà ni. ìmí àwọn sọ pé ẹ tó bá fẹ́ ṣe ètùtù á ná ní 1 million. wọ́n fẹ́ bọ̀gùn 1 million. ìkan tiẹ̀ ní yọ̀nà bọ́fá èlò wa náà ń bọ́fá wọ́n ṣàṣì gbogbo ẹ̀ wọ́n ṣàkù sí 600,000 owó pọ́ fẹ́ bọ́fá. èmi ti gbafá nínú ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó láti yọ tẹ́ ti gbafá ṣé ayé yín dá sí. kò sáàyè padà. kò sáàyè padà torí pé ifá òròyìn. ná ifá yẹn òròyìn. wọ́n kàn fagídí kó fún ìgbà tó bá yẹ pé fagídí kó fún yín kò jọra wọn ẹ̀kan kó sílé ni kò work. èmi ìgàn wà àmọye babaláwo tí ò mọ bá ṣe ń kó fá fún yàn. ó ní kóòdì ṣùgbọ́n ọjọ́ mi ọjọ́ rí. Ifá kó fún yàn tó ní kóòdì. ó ní kóòdì àwọn oníkóòdì táwọn fi ń kó fá fún yàn ó ní tá à ń pè ní fá. bẹ́ẹ̀ ni tá a fẹ́ kó fá fún yàn ó ní bá ṣe máa ń kó fún yàn. kì í ṣe pé kò kàn lọ sàkó ní wo ti kó fá fún yàn kó máa pẹ jẹ kó máa pẹ dìyẹ ká máa jẹ su ká máa jẹ yán. tá a bá fẹ́ lọ gbódùn bí mi rẹ̀ wọ́n gbogbo akẹ́kọ̀ọ́ dìyẹ náà máa sọ bí ìgbà tẹ́gùn bá fẹ́ jáde. ẹ wo ẹ̀yin babaláwo Nàìjíríà ẹ jẹ́ ṣọ́ra yín ẹ ṣọ́ra yín kí alálẹ̀lẹ̀ Oòduà alálẹ̀lẹ̀ káàró òjìrè kọ́ mọ́ bá bẹ́yìn àtọmọ yín. yóò bí ọ̀pọ̀lọpọ̀ jìbìtì yóò bí bí ọba bí lásìkò yìí yóò béèrè lórí àrọ́mọdọ́mọ yín. tẹ́ ń lo jìbìtì àtàwọn pásọ̀ míì wọ́n ti dalé ó lérú débi pé márẹ́jì ìwọ ọkùnrin ṣé wọ́kùnrin la pè ọ́ ìwọ obìnrin ṣé bóbìnrin la pè ọ́. ẹlòmíì ìyàwó ẹ̀ ló ń kọ̀ǹtúrò ẹ̀ nílé tó bá ti dé ṣọ́ọ̀ṣì àgbẹ̀ mọ́ ìkòfò àwọn máa sọ ṣàkóso àwọn máa tẹ̀lé pé dáàdi ṣọ́ọ̀ṣì wa ṣe àjọ ọmọ gbé ládùúgbò ní àwọn ẹlòmíì ní mọ̀mí ló ṣe fún ìyàwó ẹ̀ yẹn sùn tó bá fẹ́ rí baba tó bá kọ́kọ́ rí màmá ẹ̀ lè rí baba tí baba ọmọ gbọ̀n báyìí ẹ sọ fún mọ́mì ẹ sọ fún mọ́mì ẹ sọ fún mọ́mì. ìkan wà níbi àdúgbò wa nígbà kan tó ṣe kó gbẹ́ kànga síbẹ̀ tán bá amúnántì kànga yẹn wọ́n bá débẹ̀ dáadáa ọ̀yẹ́ bá mọ́mì bóyá ọmọ yọ̀ǹda kí nílé tí mo kọ́ tí mo gbẹ́ kànga fúnra mi nítorí lọ bá mọ́mì kí n tó yọ̀ǹda ọgbà ayé ẹ̀ ti jó tábà wá dé ṣọ́ọ̀ṣì wọn máa pariwo wọn máa ru gidi pé kí ni àwọn dìdìrín míì gan tábà wá rí wọn pàdé wọn pàtàkì ọkọ wọn tábà tán ẹ dájí wá ẹ pẹ̀lẹ́ dájí wọn kúnlẹ̀ iná máa jó wọn. ṣé ẹ ti rí bẹ́yẹn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó jẹ́ wípé wọ́n ti da ilé yín rú ẹ̀yin ní ká ẹ ṣọ́ra o ṣé ẹ ti mọ̀ pé ẹ ti invite third parties nínú ìgbéyàwó yín ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì babaláwo kanakana ìgbéyàwó rẹ̀ ó ti fọ àwọn pásọ̀ ti ba yé ẹ̀jẹ̀ àtàwọn àfáà àti àwọn babaláwo gbàtàn babaláwo bá gbá fámọ́lẹ̀ wọn á níyàwó ẹ̀ ní í ṣe babaláwo gbá fámọ́lẹ̀ ni o tọkàn gbá fámọ́lẹ̀ gbìgbì lọ́ba níyàwó ẹ̀ ní í ṣe. ẹ máa gbọ́ bàbá ẹ jẹ́ ń sọ pọ́ìntì kan ilẹ̀ ti sú díẹ̀ ẹ jẹ́ ń sọ pọ́ìntì kan sí ṣe rí tí ọkọ àtìyàwó bá ń jà o ò lè dáfá sí o ò lè gbàdúrà sí o ò lè lọ wo ṣẹ́ṣin lọ́dà fá kí fá àwọn méjèèjì dáa ìdí ni pé wọ́n ti ń jà kò sí fá tó fẹ́ dáa tó fẹ́ jáde inú wọn ò jọra wọn mọ́ ìyẹn ò sọ wípé ọkọ yẹn ń bá tìyàwó jà bí ìyàwó ń bá tọkọ jẹ́ ìjà tó wà láàrin wọn ló jẹ́ kí fá àbí kìíní máa sọ ohun tó ń sọ yẹn ṣe rí anybody tó bá ti jẹ́ ọkùnrin tó bá ti fẹ́ ìyàwó tó bá ti fẹ́ gbà pé àyànmọ́ ẹni ó ti yàn obìnrin náà tó bá ti fẹ́ gbà pé àyànmọ́ ẹni ló dà sínú agbádá ẹni kò rọra máa yán ibi tí olúkúlùkù kù sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi ò ní bá àyàn dáfá láyé pé kí ọkùnrin lọ fi ìyàwó lẹ̀ àbí kóbìnrin kó fi ọkọ ẹ̀ lẹ̀ ìyìn tó bá bàjẹ́ làwa máa ń ṣàtúnṣe so bó ṣe jẹ́ ní. ẹ wo yóò mọ dùn mọ́ wa yóò mọ korò máa wọ̀ ọ̀tá wa láti ìgbà níbikíbi. Renix Shop Limited ilé iṣẹ́ tí ń ṣe tegbòtegbò nílànà ti gbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun gbá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣeni nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàrà sísà àsìkò yìí gan ni wà tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ gbogbo kòókò jẹ́jẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí ìtọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀ torí ìdí èyí lọ́dún ṣe gbé iléeṣẹ́ Renix Shop Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà
tewétegbò ìgbàlódé. ṣẹ̀wárí ìgò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. bẹ́ẹ̀ sì ẹni tí díẹ̀ bá ti yọ nǹkan tó nílò lélẹ̀ láti lò. diaspora má jẹ́ kí wọ́n ròyìn ògbó yìí fún ọ láyìnlá ìwọ gbọgbọ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. iléeṣẹ́ Renix Shape Limited wà nípìnlẹ̀ Ògùn. Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Odi Olówó complex Odi Olówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 0801066971156 07054489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Renix Shape Limited sórí nọ́mbà yìí +1-832-898-9610. àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera.